Ẹ̀wọ̀ ẹ má bínú sí mi. Aṣọ tí mo kọ́kọ́ mú kò dá tó lára mi. Torí ẹ̀ mo ṣe lọ mú mi. Ó ṣàyà. Ẹ ṣàjà lọ. nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ̀ sí inú rẹ̀ ó fi ìdí rẹ̀ sọ̀lẹ̀ sí orí òkun tí ó sì gbé kalẹ̀ sórí ìsọ́mi. Òótọ́ ni pé o ti fi nǹkan ọmọkùnrin rẹ o ti fi san ìdíyelé nísàlẹ̀ ilẹ̀ o ti fi gbàgbára. Ìṣọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtọ̀? Ọlọ́run olùṣọ́ mímọ́. Ojú egbò ọmọ yín tó ń fẹ̀ sí tó tún ń jẹrà nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fẹ́mi. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló ká òbòdò ọjọ́ ká. Ọlọ́run báwo ni ọkà ṣe wá rìn tó dé ní ọkà? Àtọ́kẹ́. Elédùmarè. Mo sì fi dùnú mi ò sì fi pàdé lẹ́kún. Ó ti lọ rí fi wá gbára nísàlẹ̀ ilẹ̀. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bí? Ó yẹ kọjú sí pẹpẹ yìí kẹfì Ọlọ́run sọ fàbúrà pé ilẹ̀ bí. Mo dẹ̀ tẹ́kẹ̀ sọ bó bá ṣe rí gẹ́lẹ́ fún mi. Bí bẹ́ẹ̀ kọ́ láàrin èmi àti ẹnìkan máa bọ́ lọ́rùn lé. Ìdọ́kọ̀ gbọ́dọ̀ ṣọmọ mi o. Tí nǹkan bá sì lè ṣí ọmọ yìí, máa pariwo ẹ̀ síta o. Ìkòkò onígbómi kó gbá ẹ̀yìn kó tún tọ́ ṣọ̀ṣọ̀ díẹ̀. Kórèdé, Kórèdé. Ibo lo lọ láti jọ ẹ, mo ti ń wá ẹ kiri.
Joma fi mi sílẹ̀ lọ. I wish to be with you always, but now I'm not sure. Bá ti jẹ́ pé mo ti kú báyìí, jọ̀ọ́ bá mi tẹ́kẹ̀ mọ́ mi. Kórèdé, Joma fi mi sílẹ̀ lọ. Má jẹ́ kó jẹ́ mi nìkan. Life is vanity upon vanity. Ikú pàgbé bí ẹni ò máa ró. Ikú pàlùkò bí ẹni ò lóṣù. Ikú pa lékelèké bí ẹni ò yẹ. Ikú pọ̀ sán sán. ṣé bá ṣe bẹ̀rù náà kò lábọ̀ mọ́ ni. Ọmọ olówó ó yàtọ̀ sí ọmọ tálíkà. Olúgbá bọ́ọ̀lù mọ́ mi gùn ún fọwọ́ kan. Pé 12 hours ló kù. Títí ni màá ṣẹlẹ̀. Tí bọ̀bọ̀ máa fi kú tán bá donate blood. What is I'm doing something? Why is he on to disturb the other neighbors in the estate? Is this your father's house or your mother's house? Èyí sọ ni o. Yín sọ ni tọ́bẹ̀ sán mi kàngẹ́nẹ́. Tọ́ sán mi kàngẹ́nẹ́. Wọ́n máa lọ gbà mọ́ mi lọ́wọ́. Ìwọ fẹ́ sọ fún mi pé ọmọ pàtí ní jákèjá lè. Ọmọ tó yẹ kẹ́ ti fà mọ́ra báyìí, kẹ́ fún níládìí, kẹ́ gbá ní etí kéyìn ẹ̀kan ọmọ yín lọ́wọ́, kó máa rí evidence pé yes, ẹ̀yin lẹ gbá ọmọ yìí létí. Káàsùn pé ìwọ ló bí, ò ní tẹ́kẹ̀ ọmọ yẹn. Ọ̀gá yìí sì à ń gbìyànjú, kọ́lọ́n jẹ́ òfin sẹ́yìn. Ó dẹ̀ ní fi sẹ́yìn ẹ̀. Ṣé mo rẹ iṣẹ́ ni ta ló ní kó bá mi fọ̀? Ó dẹ̀ tí. Lẹ́ni Monday. Somebody is happy, what's your problem? What's your own problem? Go and get it. Bí wọ́n sọ pé èèyàn mẹ́ta ètò sí. Ọwọ́ á di òkun nú òkun ta, ò lè bọ́ ta káwọn èèyàn máa patronize ẹ wàá ga lọ sí ibi ilé tí mo jẹun. Àbí wo ẹ̀mí ti àtẹ̀mí ẹ̀ mo lè jọ. Why? Kí n kankan olúwa mi orí àìlọ́ ọmọ. Èmi ni mo wá dìgbà ìkúnlẹ̀. Jẹ búrẹ́dì a fi iṣu ránṣẹ́ sílé. Alayo Alayo gbogbo ará abúlé ẹ ò rí pé mo ti rè kó ni o. Alayo Alayo èmi ń lọ sí Èkó ìlú ọgbọ́n o. Alayo Alayo aró mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó. Alayo Alayo ó pè ní yóò pè ní ó pè ní yóò pè yìí. Ìtùnú kálòdò àsùn kí lára lè fẹ́ mú báyìí ó sì bọ́ta kó jẹ́ á lọ àbọ́dún mélòó ló tó wá fẹ́ múra tán báyìí Èkó la mọ̀ ń lọ. Má bínú ọ̀rẹ́ mi mo ní láti mú àwọn kankan mi tó pé mi.
sáà rọra bí ká ti kò ní ṣe èmi látàárọ̀ lónìí o. Party. It's a party. Adé. Wo bí Fẹ́mi lówó. Ìyẹ́ tí ò mọ̀ jówó lọ láyé ẹ̀ àfọwọ́ iná ni kí ló dé fi mu ọtí iná ni. Jẹ́ kí n fi mu nǹkan tí mo wáyé wá mu nìyẹn. Ìtùnú jẹ́ à lọ ṣọ́yẹ́ tó ti mu tí yóò ló tún fẹ́ máa dá lò. Fẹ́mi lówó. Ọlọ́run. Ó wà lára rẹ̀ ìgbówó iná àtẹnu ó wà lára rẹ̀. Ọlọ́run mi ò rí àwọn kan o àwọn tí mi ò rí sórí tán bá ń jẹun lọ́wọ́ báyìí tán gbẹ́ pé yàn kan bọ̀ báyìí wọ́n wá gbóúnjẹ wọn lọ kí bàbá bẹ́ẹ̀ à ń pa wọn kú Ọlọ́run. ìyẹn ọ̀rẹ́ tèmi náà o àbí. èmi ò dárúkọ o. ẹ wo ẹ fún ni tẹ́ fún ẹja máa lo ẹ dákun. fún lè wo ilé náà ló fẹ́ fún. má dá lóhùn o. ọ sáwọn pé ọlára. Ṣó ti ń padà ni. ara irú búrẹ́dì tí. ẹ ń jẹ. Àkókò sì lọ kó lanu lọ. Ó fún mi lówó. Èkó ò ní kú ẹ lọ. ìyá ó dàbọ̀. Ìtùnú ṣẹ́gun náà kù. jọ gbà sílẹ̀. ẹ jẹ́ ká lọ ẹ máa lọ jàre. ọmọ tí ó ṣì. orí rádaràda. mo gbára abúlé mo ti lè lọ́wọ́. mo gbára abúlé mo ti lè kó. rọra ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. ilẹ̀ Ó máa ṣe oríire ṣé mi ti sọ owó ṣe. Kí ló kàn ní pẹ̀lú tẹ́ni búrẹ́dì? Ayé mi ni mo wá o. Ayé mi ni mo wá. Kúrọ́kúrọ́kú ó kú sínú eérú ó ṣì ká ẹ̀dá fún Dani, ṣé ló ti pé mo bá yín sọ̀rọ̀ pé mo fẹ́ gba house care kan? Ó sọ mo dẹ̀ sọ fún ẹ pé kó go ahead pé nǹkan tó bá ti wù ẹ́ ó wù mí. Ọ̀rẹ́ mi tí mo bá discuss ẹ̀ ó ló fi ọmọ ìránṣẹ́ sí mi. Náà tí mo ṣe ń rí lórí ìdúró ara ti fún mi pé ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ tó sọ ló ń ṣẹlẹ̀. Pẹ̀lẹ́. How are you? Wọ́n kí ẹ kí dájú. ẹ ká sí sá. How are you? ó fara sá. Ẹ ti gbé bag sílẹ̀. You're welcome to this house. ẹ sọ pé. Wọ́n ní o káàbọ̀ sínú ilé. ẹ ṣe sá. yes sá. Láyọ̀ àbí kí lorúkọ ẹ̀? Aláyọ̀ ni. Aláyọ̀. Ṣórí nígbà tí mo fẹ́ sọ fọ́rẹ́ mi wípé kó fún mi lọ́mọ mo sọ fún pọ́mọ tó mature tó mọṣẹ́ ṣe tó dẹ̀ mọ́ná dá ni mo fẹ́ ó dẹ̀ lójú pé ó mọ́ná dá. bẹ́ẹ̀ ni ìyá wa. ó lè ṣe gbẹ̀gìrì. mo mọ̀ ọ́n sí dáadáa ńlá wọ́n ń sè lábúlé wa. ewédú ńkọ́. mo mọ̀ ọ́n sí dáadáa ìyá wa. jọ ṣé o lè ro ẹ̀fọ́ tí ò ní tajù tí ò dẹ̀ ní ríyàn lọ́kàn. gbogbo ẹ̀ lọ́lọ́run fi rán mi ìyá wa. ọkọ mi nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ rírò gan-an. èsì wàhálà. ó ti tán àbí. Mo ṣe sọ lẹ́ẹ̀kan akẹ́kọ̀ọ́ sí àárín wa ẹ̀bẹ̀ tí wàá try láti wo ìṣe wa kó lè mọ ìwà wù. Àkọ́kọ́ náà personally and my wife a fẹ́ dọ̀tí tó bá wò dáadáa láti ta dénú lé yìí wá rí pé kò lè rí dọ̀tí kọ̀ọ̀kan tí wọn náà bá darapọ̀ mọ́ wa kó máa neat ó kéré jù àwọ̀ ẹlẹ́mẹ̀jì lójúmọ́ máa neat kò ní sí ìwà jagbajagba ṣé wọn rún nǹkan bẹ́ẹ̀. ẹ ṣe sá èmi náà ń sọ ọmọlúwàbí. Oní? ń sọ ọmọlúwàbí. a sọ ọmọlúwàbí. ẹ fọmọlọmọ lẹjà rẹ. No, it's okay, it's okay. Bolu. Yes sir. Mo lọ sí boys quarters kó fún ní yàrá kan bẹ́ẹ̀. All right. Ọmọlúwàbí kó má ṣe ìyàwó yìí. ẹ pẹ̀lẹ́ ẹ ó dà ó máa tó mi lára. ń sọmọlúwàbí. ẹ̀yin lẹ mọ̀ ẹ fọmọ lọ mọ́lẹ̀ tí wọ́n fi máa rí bí ọjọ́ mélòó sẹ́yìn pé náà máa ti blend. ọmọ tó lọ mú wá ń sọmọlúwàbí. ẹ jẹ búrẹ́dì a fi iṣu ránṣẹ́ sí ilé. Alayo alárẹ̀. yé mi. káàbọ̀ present ma. èmi ò pè yín mi ì dẹ̀ ti torí kankan pè yín mo pè yín torí introduction àlejò tuntun tó wà nínú ilé yìí. ṣe àwọn tó wọ̀ sọ. jọ kí ni káàpù sì ń ṣe lórí ẹ̀sìn náà nígbà tá a ti lé ẹkún kí n ṣe pé kó bọ́ sí gardner. ajé yín ò dà torí mo pé bí ẹ bá ń ṣiṣẹ́ company náà tó bá ní query letter yóò lọ fèsì disciplinary committee àwọn pàfẹ́tì àwọn adélèké àwọn tó yọ̀ sí gbogbo wọn ò jókòó èyí sì lọ fèsì wọn nígbà tí àlàǹfààní àti ní committee ẹ̀pẹ́yìn tẹ́ni ilé náà ni màá fèsì sẹ́rí tí mo wòye ni pé tí n bá ṣe gbẹ̀gì lọ́tọ̀ tí mo ṣe wédú lọ́tọ̀ mo yí pé tí n bá
gbogbo ẹ̀gì fún yín tán ẹ tún bí ewédú sí ẹni àbùlà lẹ́fẹ́ jẹ ẹ tẹ́ fi ṣẹ̀ṣẹ̀ mọ́ bu ní ẹyọ kọ̀ọ̀kan pírẹ́tẹ́ mi ò kúkú ṣe ewédú àti gbẹ̀gì kí n ṣe papọ̀ kí n sì fọ́ irú sí ẹ rí i pé kú irú mo ṣe sí mo bá short cut ni. nǹkan ẹyọ kan láàrú mi lára tó ṣe tún wà nílé torí pé oníyàwó olọ́mọ bí bẹ́ẹ̀ kọ́ bó ṣe nọ́sẹ̀nsì yẹn tán ó yẹ kó máa gbalẹ̀ yín lọ ni bọ́tà wò wá ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe gba ẹlòmíì tó máa wà ní kitchen ṣọ́nà ọmọbìnrin tó ń wò yìí Aláyọ̀ lórúkọ ẹ̀ láti wákàtí lọ olúwa máa wà ní kitchen tó máa dáná oúnjẹ gidi fún wa nílé. ṣé bí estate tẹ̀ àti Bódìjà. sínú ilé kitchen kan náà tó ti ń dáná tẹ́lẹ̀ ni. kí sì ni tọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi ṣèyàn àmọ́ sẹ́yìn mà inú mi dùn pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ẹ lo okọ̀ kan ẹ ní ntẹ́ ẹrù mọ́ mi là ẹ ń kó kọ́ mi ni sẹ́wádìí àpèjá ọkọ ni pé tolúwa ni kárò ẹ wá mọ̀rọ̀ tolúwa àwọn màlíkì tẹ ẹrù ń bẹ̀rẹ̀ náà ní kẹrù àwọn ọmọ mi ẹ wọ bọ́mi màlíkì àti jíbọ́lá gbogbo ọmọ àgbọ̀rùn mi wọ́n wà èmi èsì jẹ́ńjẹ́ ńlé mọ̀ọ́kàn máa ra ń jẹ́ lé ni kí sì ní náà mo ti mọ̀ jẹun tó bẹ́ẹ̀ sọ fún mi lè mọ̀ jẹun lẹ́ẹ̀mẹrin kó tó di pé lẹ́ oṣù tí ò kàkálẹ̀ ń jẹun lẹ́ẹ̀mẹrin ẹ̀ ń gbé bí yẹn bá ti ṣe ní ti jẹ. ní kárò. kéde ní ìsìnkí ni tiẹ̀ pẹ̀lú ti bẹ́lẹ̀ ṣé mo gbẹ́nu rẹ bá. wá jẹ́ kémi sọ̀rọ̀ tèmi yẹ wá yẹn yé mi wọ́n ṣe jáde wọn apẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ṣe pín yẹn dá o ṣe rí pé kí màdàmú èṣẹ̀ṣẹ̀ dé kó má dáná nulẹ̀ torí látijọ́ tí nìkárò kò ti wà ní kìsìnì iyọ̀ sweet iná sweet oúnjẹ tó ń ṣe nulẹ̀ èdùn mọ́mí tí èmi àti ajá àjọ wa ajá tó wà ní ẹ̀yìn géètì yẹn àjọ ń ṣe oúnjẹ yẹn kájọ wọn máa jẹ kájọ wọn máa pín ṣe rí bẹ́ẹ̀ ṣe pín yẹn ó dá ó tẹ́ mi lọ́rùn kí kó wà ní kìsìnì. kí ni ní ẹ̀dẹ́kun kí ni wíyẹn sí ẹ̀gbọ́n àwọn èdè burúkú tí máa da nẹ́tíwọ̀kì irú nu èyí wọ́n mọ̀ pé nẹ́tíwọ̀kì ọ̀dà nẹ́tíwọ̀kì ọ̀dà sọ ni mo ṣèdè yín náà sórí nẹ́tíwọ̀kì kọ̀dà. ẹ máa stupid o ẹ máa daft gan o mo wà lórí ìjókòó ẹ wá ń hó lé mi lórí ṣé ọkọ mi lè jókòó kẹ máa ṣe nonsense tẹ̀sí ṣó possible fún yín. anyway ó ti sọ nǹkan tí mo fẹ́ sọ wo tí ò bá tẹ́ ẹ lọ́rùn padà kó gbalẹ̀ yín lọ tó bá tẹ́ ẹ lọ́rùn káàpù rí ẹ fi lọ́mọ ẹ lọ́wọ́. fine àṣàwá sí bẹ́ẹ̀ ni. wọ́n ní kó ṣí. wọ́n ní o bọ́ lé mi lọ. kíre. kí n tún sí. tó bá ti dé inú compound wàá rí àdá ń bẹ̀ kó lọ máa gbá gbogbo gardener yẹn gbogbo kòtò grass tó wà ń bẹ̀ kó lọ máa sán gbogbo. wọ́n ṣe oúnjẹ rẹ̀ ẹ pẹ̀lú gúnugún jáde. kò sí tọ́kùn mọ̀ mí àtàwọn okú lájà ó lò sí ẹ wò tí rẹ̀ bí sàkí ó ń gbáwẹ́ tí ó kàn ní ọmọ dá sí mo fẹ́ rí yín wọ́nà wọ̀n. má pẹ́ o kó máa fi wá bá mi ní ilé yẹn. ẹ̀yìn ẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ ṣe mà ẹ̀sìn gan lọ́wọ́ ó dúró tì yín bí àtọ̀nà tí inú ò ní bàjẹ́ gbogbo tẹ́yìn náà bá ń sẹ́ ẹ̀ mọ́ lágbègà ń bẹ̀ sẹ́rì mà bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí mo wà lóyà kódà tẹ́ bá béèrè mi lọ́wọ́ àwọn èèyàn wọ́n sọ fún yín pé mo wà humble èmi kankan mọ̀ ṣùgbọ́n tí èèyàn bá fa trouble ẹsẹ̀ kọ́ rí trouble ẹni mi ṣe fẹ́ sọ̀rọ̀ trouble lẹ́ẹ̀kan tí wọ́n lọ ni ẹ má jẹ́ kán bà mí jẹ́ fún yín torí mo nífẹ̀ẹ́ yín gan ni mo fi fẹ́ fún yín ní àmọ̀ràn méjì inú mi ò sì dùn tẹ́ bá lè lò kan náà méjèèjì sẹ́rí ọmọbìnrin tẹ́ ń wò afọbẹ̀gbọ́kọ ni o wọ́n ro tẹ́ bá lọ ka Aláròyé wọ́n nílé ọkọ àárọ̀ rẹ̀ pé àwọn orogún rẹ̀ pé ọbẹ̀ ló fi lé wọn kúrò lé ọkọ pé ọmọ bẹ́sẹ̀ gan ìwà fẹ́ kó fún ọmọ délédélé ọmọ jù èmi àmọ́ kàtàn rẹ̀ wọ́n gbogbo biography rẹ̀ ní ẹ̀kọ́ sínú Aláròyé ìfẹ́ kó fi ọbẹ̀ ìfẹ́ kó fi gba dádì dádì tí wọ́n bá dégò tàbí tí wọ́n bá gbégò báyìí tí wọ́n bá ti bínú tán tí wọ́n mọ̀ pé wọ́n láìkè obì ìwà fẹ́ wà lá nínú ìdílé yín tí bàbá ní kẹjá ṣeré oúnjẹ local lọ́mọ sí common international sí èmi wà á pẹ́ akọ́ lọ sí IT lọ́dọ̀ Olafis ketra kọ́ lọ sí IT bẹ́ẹ̀ tí mo ronú. ṣé choice Olafis ni. jọ́sẹ̀ rẹ̀ ni pé Ganima ní àdóyè ni wọ́n fine bí ọ̀ fine ayakata bàbá bàbífẹ́ gbà. anyway yóò sì ya fíìmù fún. thanks for your advice. thank you sir. ẹ ṣé gan ni. yes ma. ọkọ mi là ń sọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe bàbá ẹ̀ kò dé ṣe mọ̀lẹ́bí ẹ̀ kò dé wà látọ̀yọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe ẹ lè máa lọ. sí kitchen kí n lọ gba fìlà padà. kó padà sínú compound yẹn kó lọ máa ṣe gardener tí ò bá wá tẹ lọ́rùn inú géètì wọn abẹ́ kó máa lọ ó ṣáà ti gba sálárì ìjẹta àbí. from grass to ground. ẹ kílẹ̀ ṣọ́nà ọ̀nà nìyẹn ṣọ́nà gardener nìyẹn. mo fẹ́ máa gbà.
Sister mi. Sister mi. Sister mi èmi ló ní mo pè yín. Ó pè mí jẹ́ mẹ́ta lọ, kí tó ń pè mí ní pé ìjayà bẹ́ẹ̀. Ṣé o ṣe pé bóyá ẹ fi iná sí orí òrùlé sùn báyìí? Bí ti báwo? Tọ́mọ ọ̀dọ̀ tẹ lọ mú wá sílé. Kí ló ṣe? Ẹ rí wájú ẹ rí ẹ̀yìn. Mélòó gan lẹ́yìn gan fi lára jọmọ ọ̀dọ̀ yẹn lọ? Ṣọlá, inú ẹ dọ̀tí o. Ọwọ́ ẹ ti yé mi. Gbogbo ibi tí o rí dé àti ibi tó rí dé pátápátá gbogbo ẹ ló yé mi. Ṣó wá rí ọkọ ti tèmi o? Ọkọ ti tèmi mọ́ o. Kò lè ṣe mọ̀nàmọ́ná. Ọkùnrin lẹ trust tó báyìí. Ọkùnrin ní century tá a wà yìí tó jẹ́ pé certificate cheat ọ̀fẹ́ ló fònà máa fún wọn. Ẹ ṣáwà careful. Mo mọ nǹkan tí mo rí o. Ẹ ṣé o. Onírìkúrì. Tó bá wá jẹ́ wípé ó possible fún ọkọ mi láti ṣe nǹkan tí ìwọ ń rò yìí. Wo ayé make yourself happy láwà. Wow. Bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ wípé nǹkan tó máa mú wa happy nìyẹn, ó free. Nínú ilé yín. Kí ni mo tún wá? Under your roof. So. Okay. Àti wípé ọkọ tèmi tá à ń sọ yìí kò lè ṣe rẹ̀. Wo gbé yẹn ti sẹ́gbẹ́ kan. Ẹ ṣáà máa pè mí tó bá ti ṣẹlẹ̀. Náà máa tẹ̀ ṣe pẹ̀ sọ̀rọ̀ nílé ọkọ ti tèmi. O ti mójútó tiẹ̀ tán náà tí màá máa pẹ̀ sọ́tọ̀dọ̀ mi. Ọ̀gbẹ́ni bí ká sọ̀rọ̀ business ó ní ó ṣe pàtàkì jù. Torí ó ṣẹ̀ mí gan. Nígbà tí mo kó gbogbo ṣọ́ọ̀bù kalẹ̀ tí mo ní kó máa manage tó wá pàkàntì mo ní kó lọ yọjú sáwọn tó wà ní tẹ́jú oṣó kó lọ ṣe àkáǹtì wọn ó débẹ̀ mo tún ti dé sí láti bíi 2 weeks nísìn náà ó tẹ́bẹ̀ ṣé yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má bínú mo ti explain fún yín ṣé ẹ rí ibi tí mo wà yẹn ẹ ṣá mọ̀ pé headquarter yín ni mi ò dẹ̀ lè jẹ́ kán máa gbé gbogbo ọjà kán máa tà mọ́ mi lára kí n má mójútó bẹ̀ dáadáa so àwọn ọmọ yẹn mi ò trust wọn nǹkan tó fà á nìyẹn mo máa lọ. Kò sí nídìí kó lọ ọwọ́ ẹ ti yé mi ó dà pé nídìí kí n gbẹ lómi bí a ti bá gba ẹlòmíì ọwọ́ ẹ̀ tó kún àkùnwọ́ sílẹ̀ yẹn á lè bẹ gbé. Kò tó yẹn náà. Níwọ̀ tó ń yọ tó mọ̀. Kò tó yẹn má ṣe yẹn. Ó wà lára ẹ̀. Sísítà mi. Alfa. Tíbi tájọ sọ. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹni bá rí yín tẹ owó dẹ́dẹ́ tẹ kàn dúdú tẹ wọnú ilé wa wọ́n á rò pé nífẹ̀ẹ́ mi ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ mi. Owó lẹ́yìn worship lára mi. Ṣé mo tún lè wá wojú yín mọ́ ni? Tó ṣe sọ̀rọ̀ owó èmi mọ̀ pé nǹkan tó jẹ́ wá bíbá ilé nìyẹn nìyẹn kò ṣe pé òun bọ̀ nsìn o gbé ìwé àkáǹtì lọ́wọ́ pé o fẹ́ ṣàkáǹtì fún mi kò ṣe pé òun bọ̀ nsìn o fẹ́ sọ fún mi pé iye báyìí lẹ ti pa o ẹlẹ́fẹ́ lọ sọ́jà o iye tẹ máa mú dání ni owó tẹ tún fẹ́ gbà lọ́wọ́ mi lẹ tún fẹ́ gbà lọ tí òun ṣe ṣọ́ọ̀bù lẹ ti mú. So tí mo ṣe wá wojú yín kò dáa. Ojú mi kọ́ ló wá wò owó ló wá wá ṣé wàá fẹ́ gbọ́ tọrọ tí màá fi lọ sí trip tí mo fẹ́ lọ ẹ̀ tí màá fi dé kò sí nǹkan tó jọ mọ́ owó ṣé o ti gbọ́ owó ni kẹ́ máa bá kiri torí tiwa kọ́ lè ṣe wá torí owó ni. Sísítà mi Babaláyọ̀ ẹ ti sinmi tó ó yẹ ẹ jẹ díẹ̀ sí i. Ó ti tó. Ẹ jẹ díẹ̀ sí i. Ṣé àmọ̀ pé gbogbo oògùn tẹ́ ẹ̀ ń lò yìí ó lágbára débi pé wọ́n ní ká ẹ jẹun kí inú yín le dáadáa kẹ́ tó lò kó lè ṣiṣẹ́. ń bá jẹ́ nǹkan kan sí ẹ̀ ń bì. Ẹ má bì ọ́ ẹ má bì. Ìyá Aláyọ̀ sọmọ yóò pè láti ẹjọ́ ìtàn. Aláyọ̀ èmi gan pé mo pé nọ́mbà ẹ̀ ò lọ mo wá wò pé kí ló lè mú kí nọ́mbà ẹ̀ má lọ mo wá pé ìtùnú ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí. wọ́n á pè tùnú. mo ló jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan kan pé àlàáfíà ni ó wà. Babaláyọ̀. Kẹ́ni mo ti gbọ́ ìtùnú ló jẹ́ ọmọ pàlàáfíà lọ wa. òun ló jẹ́ kí n. bàbá rẹ̀ ti pọ̀ járe. ṣé mo wá wà láyé. Aláyọ̀ ló ń pè. Hello. Hello màmí. Ọkọ mi. Yes ma. Pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta. Mo ti pè ẹ́. Nẹ́tíwọ̀kì dẹ̀ ni o kò sí nǹkan tó ṣe. Àlàáfíà ló wà wọ́n jẹun lọ́wọ́ náà ni. sọ ní pé. Ààrẹ bá mi gbé fóònù fún wọn. wọ́n kí ẹ. àkójọ mẹ́ta nǹkan ní ṣe Àmín. wọ́n dáàbò rẹ̀ pọ̀. Àmín. ọmọ náà òde ìrásẹ́yìn òde ọ̀nà ìrásàjọ. Àmín. Àmín ó ti tó bẹ́ẹ̀ ni. Ẹ lówó jẹ́ kán sinmi wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹun ni.
kí wọ́n lè sinmi díẹ̀ kan wọ́n lò ṣó ti rí báyìí ní. Dádì kí ló ṣe yín? Màá pè ẹ́ padà. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìtẹ̀ mọ nǹkan tí mo ṣe ó kàn kánlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ yẹn kọ́ mi wá wọlé kíkí kò kí mi ó kàn kánlẹ̀ gbé kí ni problem ni pé ìyàwó ni mo kí ni ìyàwó mi bímọ ní ìbejì wọ́n fẹ́ gba IOU kódà ìyàwó ẹ̀ bímọ èló ni ó fẹ́ ló bá dárúkọ ẹ̀ ṣé àti arrange ṣá bí wọ́n ṣe máa fún lówó because ojúlóró ní ojú ṣàánú actually kò pẹ́ tó gba sálárì òun ìgbà tó ti sọ pé ìyàwó ló bímọ ish bá ní kọ́ fún àwọn ó yẹ kán ti fún papọ̀. Daddy, that reminds me owó tí mo béèrè lọ́wọ́ yẹn ti sẹ́ndẹ̀ sí mi. Ìwọ béèrè owó lọ́wọ́ mi. Daddy. O tún bẹ nígbà wo ló béèrè owó lọ́wọ́ mi? Béèrè owó lọ́wọ́ yín. In fact, ọjọ́ tí mo call yín last ẹ sọ fún mi pé ẹ busy lọ́fíìsì. I still have a chat here. Mo rántí èmi náà ń díbọn ni mo rántí. Nǹkan tó ṣẹlẹ̀ ń sí ni pé owó tó depend lórí. Daddy, ní kí n sọ fún yín pé mo ti dáná tán oúnjẹ yẹn àti yọ̀ǹkú bólú. Oh my God. Okay. N tó ṣẹlẹ̀ ni pé a máa jẹ tàbá ṣetán. Torí kó mọ́ bá tutù náà ní sà. Ṣé ó tutù ó gbóná o a máa jẹ tó bá dẹ̀ tutù jù wà á wọ̀ mẹ́ fún wa ṣe bí ààrẹ jẹ. Okay sir. Yes sir. Ẹlẹ́kùṣẹ́. Yes sir. Lady yóò ti understand pé tí o bá sí mọ́mí around. Kò mọ̀ pé a máa ń jẹun pọ̀ ni pé mọ́mí ìmí ìwọ then prayers kan tó jẹ but ó ì máa get wa because wọn kò ṣe dé ni kò likely kó tètè understand gbogbo bá ṣe máa ń ṣe ní báyìí. It's all right. But Dad. Yeah. Come to think of it. Yeah. Ṣé ẹ rò pé lady ṣe múra ó yẹ kí. Kí ló ṣe bínú ilé ló wà kò sí nǹkan tó ṣe múra ẹ̀ náà. Wọ́n rò pé kò befit status wa. So you are saying that ká ra aṣọ tuntun fún ṣé nǹkan tó ń sọ ni. Ẹ ti gẹ̀tẹ̀. Dàbí mo support ẹ nǹkan dáadáa nìyẹn náà báwa náà bí ṣe neat kó náà máa neat bẹ́ẹ̀ wàá ṣòro kan fún wa owó tí mo sọ pé mo fẹ́ transfer sí ẹ yẹn wàá ṣàánú wa wàá yọ ń bẹ̀ wàá mú lọ sí ṣọ́ọ̀bù tó ti ń taṣọ wa oríṣiríṣi fún bó bá ṣe wù ẹ́ sí. No, Daddy. Ẹ má jẹ́ kí n ṣe ojú àlùṣe. Ó dé àmọ́ gbọ́ bí èlò ló fi gbé ká fún. 50K should be enough. Okay. For a start. Your word is law. Ẹ máa pé gbogbo ogun ni ó bá mi ṣẹ́ gbogbo ogun ni ó bá mi ṣẹ́ màmá àṣẹ kan kú gbogbo ogun màmá àṣẹ kan kú gbogbo ogun. Ara àwọn nǹkan tí ó yẹ kí n. Ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Dá wọn lónà. Màmá ẹ̀ ń kọ́. Màmí wà ní. Ó ti dà bẹ́ẹ̀. Wo jíṣẹ́ fún màmá ẹ̀. Sọ fún pé mo ní kó ṣe sàárà. Sàárà. Bẹ́ẹ̀ ni. Ìbàjẹ́ sáré elékuru, alágbàdo tàbí onídáwà ní kó ṣe sàárà. Tó bá fi máa pé oṣù méjì tàbí oṣù mẹ́ta, sàárà yẹn ó ti máa gbà. Sọ fún pé kó ṣe sàárà o. Ẹlẹ́ẹ̀kejì ni mo ní kí màmá ẹ má dájọ́. Bẹ́ẹ̀ ni wọ́n máa fi àjọ kan lọ kò gbọ́dọ̀ dá o. Tó bá dá ìgbẹ̀yìn rẹ̀ ò ní dá. Gbèsè ńlá ló máa torí bọ̀. Kó má dá àjọ yẹn bí mo ṣe ń sọ. Lóòótọ́ mi ò mọ̀ ìyá ẹ̀ mi ò mọ̀ ìyá ẹ̀ rí mi ò dẹ̀ fẹ́ mọ̀ ìyá ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe gbé wá ni mo ṣe jíṣẹ́ yẹn jíṣẹ́ fún màmá ẹ̀. Ìwọ. Bàbá Túṣọ.
màmá rí ẹ tó bá yá. Bàbá tún ṣọ ẹ sọ̀rọ̀ náà. Wọn ò tí ì rán mi sí ẹ. Ẹ sọ̀rọ̀. Màmá rán ẹ létà. Ẹ ká lọ jọ kiri. Ìyá ògbọ́dọ̀ dájọ́. Ọ̀gbẹ́ni ní sùúrù. Kí ni èwo ni tó ń ṣe àtúnṣe kí ni nǹkan náà? Ṣé ọ̀rọ̀ ẹni yẹn jọ ọ̀rọ̀ ẹni tó kọ́ orí gbogbo ẹnu bó ṣe ń rún fọ́tí? Dúró má sọ fún mi pé gbogbo nǹkan tí bàbá yẹn sọ kò ní ìtumọ̀ sí ẹ o. Ṣé màámi jẹun tó máa ń dájọ́ lóde? Wo jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún ẹ ní àdúgbò tí èmi wà yìí bàbá tún ṣe ọ̀kan àdúgbò yìí kan ni tó bá sọ̀rọ̀ báyìí èèyàn gbọ́dọ̀ dánú o jọ advice kan ni mo ní fún ẹ bó ṣe wà torí mo mọ̀ pé etí ẹ ti block ni pé kó bá mi sọ fún màmí gbogbo nǹkan tí bàbá yìí sọ kó bá mi sọ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan o gbọ́dọ̀ má jíṣẹ́ o. Kọ́sà tí mo dájọ́ tó máa dálẹ̀ wọlé. Wèmí ń sọ tèmi fún ẹ nì torí tí ò bá ṣẹlẹ̀ lẹ́ni ó sì máa ṣẹlẹ̀ jọ jíṣẹ́ o èmi ń sọ fún ẹ báyìí o jíṣẹ́ o. Orí yeye ni mo gún ta iṣẹ́ ló pọ̀ o ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ o Alayo tó fẹ́ jẹ búrẹ́dì á fi iṣu ránṣẹ́ sí ilé Alayo. Jẹ́ ká jọ sọ̀rọ̀ obìnrin sóbìnrin. Ṣé gbogbo iṣẹ́ tó bá wa ṣe nílé ṣé kò pọ̀ jù? Rárá o ìyá wa. Ó dẹ lójú. Bẹ́ẹ̀ ni mà. Bó ṣe gùdù tó mọ gbogbo nǹkan ṣe tó àwọn nǹkan wà tí o mọ̀ ṣe táwa máa ń jẹ nínú ilé mi ò blame ẹ o torí mo mọ̀ wípé nǹkan tó ń fi kọ́ ẹ nílùú yín òun nìyẹn ṣóyí ká máa gúnyán ramala jẹba ní gbogbo ìgbà yẹn àwa ò kì í ṣe àwa máa ń jẹ salad bí a fẹ́ ṣe fried rice jollof rice gbogbo yẹn ò yé àbí. Bẹ́ẹ̀ ni ìyá wa. Ó ti dà ṣórí tó bá ti di weekend yìí torí tí mi bá sínlé dáàdì lè béèrè oúnjẹ kan lọ́wọ́ ẹ̀ àbí kí Bólú béèrè pé nǹkan báyìí ló ń fẹ́ kó má bàa di pé wọ́n máa report ẹ̀ fún mi òní mo ti fẹ́ kọ́ ẹ lélẹ̀ náà kó mọ̀ bọ́n ṣe máa ṣe a máa jọ lọ sọ́jà a máa jọ ra gbogbo ingredients yẹn pátápátá a máa wá jọ padà wá sínú ilé a jọ jókòó sí kitchen àdìjọ ṣe jollof rice fried rice màá tún wá kọ́ ẹ bí wọ́n ṣe ń prepare salad náà. Ẹ ṣé ìyá wa. So that tí mi bá sínlé kò ní síjà. Bẹ́ẹ̀ ni ìyá wa. Ẹ ṣé mà. Ó ṣọ́ pé o rẹ́dì láti lẹ́nu. Bẹ́ẹ̀ ni ìyá wa. Kódà mo tó ti kẹ́kọ̀ọ́ kan sí náà nù. Ẹ ṣé gan-an ni. Èèyàn kì í gbọ́n tán. Ẹ ṣé mà. Dẹ́n ṣé kò sẹ́nì kankan tó fẹ́ ní problem nínú ilé? Rárá o. Bóyá Bólú máa ń dé. Rárá o. Ọ̀gá Bólú wọ́n náìsì sí mi gan-an. Èèyàn dáadáa ni wọ́n. Security wa ńkọ́? Èèyàn dáadáa náà làwọn náà. Bẹ́ẹ̀ ni. Náà làwọn náà yẹn máa ní Yorùbá nínú. Rárá o kì í jà. Dájú wa ńkọ́ ṣé kò sí gbà kankan tán bínú sí ẹ? Rárá o ìyá wa bí ọmọ náà ṣe ń tọ́jú mi nínú ilé. Bẹ́ẹ̀ ni ìyá wa. Bóyá ó wá ní kankan tèmi náà ń ṣe tí o nífẹ̀ẹ́ sí kó jẹ́ kí n mọ̀. Rárá o ìyá wa. Kò sí? Rárá. Ẹ ṣé gan-an ẹ kú tọ́jú. Bóyá kó padà kó lọ máa ṣe nǹkan tó ń ṣe. Ẹ ṣé wàhálà ẹ ṣé ìyá wa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀pẹ́ fún wa. Oúnjẹ yín ti ṣe tán ṣé máa ń gbé wá kó tó tutù. Ó mọ̀ pé mi ní jẹun tọkọ mi ò bá sí ní. Òótọ́ ni. Bẹ́ẹ̀ ni ìyá wa ẹ ṣé o. Aró mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó. Alayo. Bólú bẹ́ẹ̀ di ọmọ yẹn tó fẹ́ lọ lálẹ́ nǹkan. Bẹ́ẹ̀ alẹ́ ìkọ́ ọ̀túnla ni oṣù dọ̀túnla. Ti gbàgbé. Ẹ á máa lọ kò sí wàhálà. Ọ̀dọ̀ mọ̀ kí mi ò gara báyẹn. Torí ẹ̀ náà ló ṣe ń gbàgbé déètì sápá ti ń bá ẹ já kò sí wàhálà a máa lọ. Ṣé ká jáde lálẹ́? Alẹ́ ṣé nítorí pé mo ti la máa sọ̀tẹ̀ báyìí o ti gbàgbé o ṣe jàre. Ẹ ṣé o. o ti wà ní ẹ̀pá ọ̀rẹ́ a máa sọ̀tẹ̀. Uncle Bolu kí lẹ fẹ́ jẹ́ kí n máa ń gẹ̀tẹ̀. No mo ti wà okay mo wà okay báyìí ọ̀rẹ́ mi ni ò bá jẹun bọ̀ ṣàpọ̀ nǹkan tó ń bá fínra ju oúnjẹ lọ so this juice is nice. Okay ẹ kú jókòó sá. Ẹ ṣé gan. Ẹ ṣé. So guy báwo rí a lọ mo ń expect àwọn owó kan then that did not promise me pé àwọn fẹ́ fún mi láwọn owó kan I think tó máa fún mi I go reimburse you so guy alpha ṣé wọn kò mú bá sọ̀rọ̀ ni kílàsì ọlọmọ bínú jà. Bólú alpha ó fẹ́ bá ẹ sọ̀rọ̀. ó fẹ́ bá mi sọ̀rọ̀ gbàwo ló dẹni tó ń gba permission kó tó bá mi sọ̀rọ̀. wọn kì í gbà mí wọn kì í má fẹ́ bá ẹ sọ wọn ti jù ní wọn ọjà máa ń jágbe mọ́ mi. ó dà mi ò ní jágbe mọ́ ẹ mo
Akẹ́ṣe ọmọ tó ń gbé lọ́dọ̀ yín ọmọ yẹn mo láìka ọmọ yẹn. ọmọ kan ń gbé lọ́dọ̀ ṣé ọmọ kan ń gbé lọ́dọ̀ àṣà. gẹ́yìn tó ń gbé ní yàrá kejì yẹn náà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. dúró ṣé kò ń ṣe Aláyọ̀ ló ń sọ. òun náà o ti get ìwọ̀n kí wọ́n kọ́ já sí. ó láìkẹ́. àwọn láìka mo fọ́ fún ọmọ yẹn. mo máa ṣùgbọ́n ọmọ yẹn já fáfá so everybody náà ló láìkẹ́ èmi náà láìkẹ́. bẹ́ẹ̀ mo ní òun fuck up àní mo nífẹ̀ẹ́ mo fẹ́ kájọ mọ́ fẹ́ràn kájọ mọ́ wọlé bọ́dì. wọ́n sì bá mo wà ókè mo wà ókè. sáré ya. mo wà ókè sẹ́ sóun mú mi ṣeré ni. rárá o ààrẹ warm mi ò rò parẹ́ ẹ ya ìwọ Aláyọ̀ tó jẹ́ pé ọmọ jẹ́jẹ́ ni ọmọ tó gentle yẹn. torí ẹ̀ mo fi fọ́ fún ọmọ yẹn. kí wọ́n lè fi tìta hàn án. ìwọ tó jẹ́ pé gbogbo ejò ṣíṣá ni tó ń sáfù breakfast káàkiri. má jẹ́ ń gbọ́mọ o. ṣé o máa lọ síbi tá à ń lọ àbó ò lọ́mọ. mi ò lọ́mọ gan mi ò lọ́mọ. o lọ́mọ. mi ò lọ́mọ. Sọ̀kalẹ̀ máa lọ lé. ẹ jọ sista mi ẹ bá mi bi àwọn kinní rándú méjì ìbéèrè nǹkan tó rí tó fi dá mi dúró sẹ́nu géètì yẹn tó sọ fún mi pé ẹ̀sìn nílé tó ní pé fúnra yín lẹ pè mí pé kí n máa bọ̀ ẹ bá mi bi wọ́n léèrè. ẹ gbọ́ kí lẹ jẹ yó tẹ́ fi dá àbúrò mi sẹ́nu géètì tẹ́ ìjẹ́ kó padà wọnú ilé wá bá mi ẹ tún wá sọ fún wípé mi ò sí nínú ilé ìgbà wo ni mo jáde síta lójú yín. káwọn ṣe bí wọn bá wí. mi sọ kankan. bẹ́ẹ̀ sọ̀hún ọ̀sán kankan ẹ bó ṣe sàlẹ̀ bí Sàkí ó ń gba awẹ́ nígbà bá dìbò náà ni ké sọ̀n kankan tọ́ba tẹ̀mẹ́lẹ̀ tó bá gbọ́n ní ìrùn kalẹ̀ ni ó lọ sí fòdílàkà kankan òye ọmọ sọ náà sí gbogbo tí sọ náà sẹ gbọ́ àwa ni nẹ́tíwọ́ọ̀kì ń dàrú ọmọ rán mú ni bí gàdájì tábẹ́rẹ́ rẹ̀ kónú. ẹ gbà mí ẹ dákun kí n sẹ́ mi gádínà mò ń gé kókó ó sí géètì ṣùgbọ́n ọmọ àlè lẹ́yìn. ọmọ ọkọ ni mo fẹ́ pè wọ́n. àbúrò tèmi lọ́mọ àlè. ẹ jẹ́ rìwá ni ẹ mọ̀ bínú ẹ dákun ẹ delete ẹ̀kẹ́ install ilé ọmọ ọkọ ni mo fẹ́ pè wọ́n torí wà tí wọ́n hù kì í ṣe ìwọ máa lè torí ọ̀la gidi ni ó ní wọn ò ní wọlé ṣùgbọ́n bí ẹ ṣe wá wọlé mo fi fẹ́ pè wọ́n ní ọmọ ọkọ mo wá miss coach. ẹ jọ nítorí Ọlọ́run gbogbo story tẹ́ ẹ sọ ẹ̀kọ́ ni mo béèrè lọ́wọ́ yín kí lẹ jẹ yó kí ni reason tẹ́ fi ní kí ọmọ ìyá mi má wàá bá mi nínú ilé nígbà tí mo wà nínú ilé. ẹjọ́ náà ni mo fẹ́ rò láti ṣe ìbẹ̀rẹ̀ sẹ́rí gbogbo ètò ọkọ̀ ṣe plug ni ẹ wá jẹ́ kí n kọ́ sínú story báyìí sẹ́rí alárẹ̀ yìí kéṣe yẹn gidi o alólùwọ́ bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ fi owó kówó òun pé òun fẹ́ ra POS wípé ẹni tó bá ti fẹ́ kọjá lẹ́nu géètì tí ó bá ti ní káàsì lọ́wọ́ yóò máa lo káàdì kódà lẹ́yìn sí pé ó jẹ́ àwọn ará bí ó ní bó wọ́n ṣe máa ṣe tó nu o ẹni tó bá ti fẹ́ wọlé báyìí tí ó bá ti san owó ó ló ti mọ madam la pé bí ẹ ṣe wà yẹn pé ọlẹ́ ìbò káàdì ọlẹ́kàn wọlú àwọn oṣù ni anyhow ọlẹ́ ìbò káàdì ẹ mọ̀ sí màá sí ọ màá rí ọ kúlédé kékeré wá ní torí owó ni òfin jẹ́ wọn wọlé. torí wípé kò fún yín ní owó lẹ́nu gate lẹ ṣe jẹ́ kó wọlé. ìní torí pé kò fún ọ lówó ni. ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti ń wá mí bọ̀ wá sínú ilé pátá lẹ máa ń gbowó lọ́wọ́ ẹ̀. kí lẹ ti dùn. sọ́sọ́ sáwọn wèrè tí mo wà tọrọ owó lọ dádì a máa gbowó lọ rẹ̀ wèrè ọlọ́jà máa gbowó lọ. ṣùgbọ́n ìròyìn kì í má gbà orin sọ pé kì í má gbà o. ẹ ti fẹ́ sọ̀rọ̀ ẹyin dọlọ́pàá ẹ wá sọ ẹnu géètì mi di checking post tó ń gba bribe àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dá mi lóhùn ṣọ́ọ̀ṣì tẹ́ ìfúnni ilé wa ṣe nìyẹn ẹ wá gbà nìkan o ẹ ń gbà lọ́wọ́ àbúrò ti tèmi nínú ilé ẹ̀wọ̀ ẹ ti jẹ́ tán o iṣẹ́ yìí ti bọ́ àmọ́ oṣù wo ló ń ṣe kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀yin méjèèjì ṣọ́ọ̀ṣì wà lẹ́nu géètì ni bẹ́ẹ̀ ni ó gbogbo ni ẹ̀wọ̀n ló gbé kan lẹ́yìn méjèèjì fáyẹ̀ pé wọ́n ya wèrè ó ní wà lẹ́nu géètì tí wọ́n fi ẹ́ sọ ìdíọ̀sì tó yẹ ṣe jẹ́ pé gádà lásán ló ń ṣe ó wá ń kọ́ ẹ níkọ̀kúkọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ jọ kí ni géètì ṣe kàn ẹ́ kí ló wá dẹnu géètì gangan ṣé géètì ni glass tó fẹ́ sọ ṣé bẹ́ẹ̀ ló wà ní. tí mo ṣe ẹ mọ̀ pé mo wà loyalty bí mo ṣe gbọ́ ariwo màdámù tí wọ́n sàn pariwo tí pé wò ní wọlé mo ní kí ló tó ní jẹ́ wọ́n wọlé ìfẹ́ ìṣẹ́bílẹ̀ bàbá wọn ní wọlé ilé bàbá wọn ní bàbá lẹ́rù. ẹ wò ó ń parọ́ mọ́ mi ó ń parọ́ mọ́ mi. ẹgbẹ́ inú wẹ̀rẹ̀ sáà ọ̀rọ̀ yìí ti yé mi. èmi ni mo bá yín ṣe látijọ́ yìí àsìkò tí màá fẹjọ́ yín sùn dájì máa handle ẹ̀yin méjèèjì yìí kí tó padà lé yín kúrò nílé. ẹ jọ èsì tí mo ń lọ. ó gbópò nù. kò sí ní lákọ̀ọ́kọ́ ní jẹ́ o tún fẹ́ burú. wọ́n tó mọ̀ pé bribe ló yàn láàyò ṣe lọ ṣiṣẹ́ ọlọ́pàá ọdẹ. ẹ wò má kó bá mi. ẹ wò ẹ pa ambulance torí dọ́ọ̀lì ọlọ́ngbọ́n ó sì máa ti orí rẹ ni. ọ̀nà Ìjẹ̀bú òjìnà ọ̀nà Ìjẹ̀bú òjìnà lọ mú tírẹ́ẹ̀nì ti gbàbẹ̀ kọjá olóòṣì ó máa padà bó ṣe wá ló ṣe máa lọ padà sí Ìjẹ̀bú. ó lágbára ó sú mi. mi mọ̀ pé nǹkan tó ń dánwò lẹ́nu géètì wọ́n nìyẹn. fojú mi hàn ìmọ̀ wọ́n ṣàmì sórùn ni. ó wà lè pè mí lórí fóònù. ó sú mi o mo ṣàwọn pé èyí lè pè mí pé kí n máa bọ̀. mo wọlé mi kúrò nílé ilé ni rárá. ẹ mọ̀ ṣe rí bí kùkùté. má bínú. nonsense. má bínú. ṣé ẹ wà pàjáwìrì bí sáà. mo wà ń bẹ̀ báwo dẹ̀ yín.
ìwé àkáǹtì ńkọ́. mo ti gbàgbé. gbàgbé kí ni jọ kí ni mo pè é fún gangan. wọ́n piss ẹ̀ off lẹ́nu gate tó fi kúrò ní ṣọ́ọ̀bù tó fi délé wọ́n wíṣẹ́ wá piss ẹ̀ off fún bíbá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. wá padà lọ. ṣé tí wọ́n ráwọn èèyàn tó bí mi nínú gan. náà jẹ́ kó wọ́n sí mákàtí kúrò ní ṣọ́ọ̀bù tó fi délé. Ara abúlé ẹ ò rí pé mo ti rè kó ni o. Alayo, Alayo. Èmi ń lọ sí Èkó ìlú ọgbọ́n o. Alayo, Alayo. Aró mi sá. Kí ló ń ṣe yín tẹ̀ ń pariwo ń tà tẹ̀ ń disturb gbogbo neighborhood? Wọ́n ṣe ohun jàre. Ṣé rí ẹ̀yìn géètì rí mo wà bí ní kárò ṣe wá bá mi réyàn kó wá fẹ́ fi ẹjọ́ Alayo. Jẹ́ kó sọ tiẹ̀ filẹ̀ jẹ́ kó sọ tiẹ̀. Ṣé bó ṣe wá bá mi rí yẹn o Alayo oúnjẹ tó ń gbé mi o èyí yọ èyí ṣúgà mo wá rò pé every time bó ṣe máa ń bá mi rí yẹn pẹ̀lú ẹjọ́ orí bu bó ṣe máa fi bá mi mo wá rò pé kí bá gbé tèmi dé wọn ní alárẹ̀ tó dé mímú tó láti bá ṣe ń fà wà láàrin yẹn bẹ́ẹ̀ ṣe wá ní ká máa wá. aláàrẹ ó sì bẹ̀rù ọlọ́ sí gbogbo tó sọ ìtẹ́ bá gbòògùn kalẹ̀ ọjà ajá mọ̀ mi la gbé tán. kiri kí lè kó pè mí ní aláàrẹ ṣé aláàrẹ orúkọ mi ni ara mi yá o. no kí ló ṣe tó ń pariwo padà. o bó ṣe pè mí aláàrẹ ni. oh okay look má máa pè láláàrẹ mọ́ alárẹ̀ lórúkọ ẹ̀ ìjẹ̀bú ọmọ alárẹ̀ ok. ẹ fẹ́ fi kúlúrà pé ni mo fi ní kí n lo síngúrà. bẹ́ẹ̀ ti rí sùn kùsùlà. ó dáa o alárẹ̀ ni kò wá pé ó ti gbọ́ láti ní lọ mo ń gbọ́ tí ẹ̀jà rẹ̀. ṣé rí bí ṣe ń bá ọ̀rọ̀ mi lọ́yẹ̀ ṣé rí mo máa notice I dey notice everything nínú iléèwé mo wá wò pé bó ṣe bẹ́ẹ̀ ṣe lé ní kìsìnì gbogbo oúnjẹ tó ń jẹ tẹ́lẹ̀ èrì jẹ mọ́ orin kálára kò fi ń dá gbogbo rẹ̀ rù nínú ilé kò wá fi wá ń dì ìdè surpass for my gate. ẹ bá sọ̀rọ̀ lẹ́yìn yòókù sàlángà o ìwọ olùdájọ́ wọ dá sí screen play ọkọ tó rì lórí ayé mi láì jẹ́ pé mo wà bẹ́ẹ̀ sórí inú mi ni àbọ̀ ọmọ tí mo ro àbẹ́dà o. Daddy ibo lẹ ti rí àwọn pípọ̀ yìí ẹ wọ́n ṣe ń disturb the whole neighborhood. ẹni gbọ́n wọn rí táwọn ajá sí i ok ẹ jẹ́ ká ṣe báyìí ìjọba mi kó wọn lọ sí apartment ẹ kó parí ẹ̀ fún wọn. sá. kó wọn lọ kó parí ẹ̀ fún wọn ibikíbi tó bá wá dá ẹjọ́ yẹn sí ká gbà bẹ́ẹ̀. ẹ jẹ́ lọ bá wọn parí ẹ̀ pẹ̀lú sack letter. I don't fight again. I love you too. Jimomi. I love you. I talk to Kontorun. I love you. I love you now. Uncle Bolu, kí ni bá yín fọ àwọn aṣọ? Alayo, ṣé washing machine ti bàjẹ́ nínú ilé ni tí màá fi gbàṣọ fún ẹ? Àbí jọ̀wọ́ ló bá mi fọṣọ rí? Aṣọ obìnrin ló wà mí. Ìwọ ló ní wọn. Bùdámù. Yes. Adúrà aṣọ yìí. Ẹ ṣé mo dúpẹ́. Ó yà mí lẹ́nu ní o. Ẹ tún bá ń ra kọrí tí ń bẹ ń kí sí ni. Alayo, kọrí bíi ti báwo, ilé òun ṣe kọrí, body spray wọ́n pè. Ẹ sọ pé. Ok, o mọ nǹkan tí mo máa ń tẹ̀ sára tí bá ti ń jáde yẹn. Lọ́fíńdà tí wọ́n ta sánsán. Kì í ṣe lọ́fíńdà, body spray. O lè pè ní perfume, ẹ tún máa ń pè perfume náà. Yẹn ṣe bẹ́tà. Ẹ ṣé mo dúpẹ́. Mi nìkan tán. Wọ́n dàbí báwo mo ṣe mọ size ẹ̀. Dàbọ̀lú ṣe owó yóò ní kọ̀sálẹ̀ àpò èyí náà máa pàdé aláàánú. Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó mọ̀ pé ó ti wà ní Èkó báyìí ó ti wà ní city
kò sí ní abúlé mọ́ so mo fẹ́ kó máa múra dáadáa kó máa wọ aṣọ tó bára wọn mu òní máa wọ tí tòkè máa jẹ́ kọ́lọ̀ mi tí tìsàlẹ̀ máa jẹ́ kọ́lọ̀ mi òní máa wọ bẹ́ẹ̀ mọ́ kọ́lọ̀ riot kò sáyé ẹ̀ lẹ́kọ̀ọ́ so a máa múra dáadáa you dress well torí ẹ̀ mo ṣe rẹ̀ wọlé fún un. kò sí dúpẹ́ kò sí ìpàdé sí ìṣẹ̀lẹ̀ dúpẹ́ bá. orí yeye ni mo gún ta iṣẹ́ ló pọ̀ o ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ o aláyọ̀ aláyọ̀ ọmọ tó fẹ́ jẹ búrẹ́dì a fi iṣu ránṣẹ́ sí ilé. Hello Ìtùnú. Hello Alayo. Báwo ni ọ̀rẹ́ mi? Ṣé dáadáa ló wà? Kò dáa o, kó má tẹ̀lé bèrè mi láti jọ ẹ̀. Má bínú, iṣẹ́ ni káàkiri ni ìwọ náà mọ̀ pé mo busy ń bíbá igan ni. Kúkú mọ̀ pé ọ̀dọ̀ ẹ lọ́kàn mi máa wà. Bẹ́ẹ̀ ni, èmi náà mọ̀ bẹ́ẹ̀. Báwo wà ní iṣẹ́ ṣé kò sí wàhálà? A dúpẹ́ fọlọ́run. Ọlọ́run ṣeun. Ṣé ò ń búrò mọ́mí àti dáàdì? Àlàáfíà náà wà. Kò sí wàhálà. Ìtùnú, ó mà lọ́rọ̀ kan tí fẹ́ sọ fún. Ọ̀rọ̀ owó ni. Bólú ni. Kí ló ṣe? Ó ń tọ́jú mi gan-an. Oríṣiríṣi nǹkan ló ṣáà ń rà fún mi ṣáá ni. Ọ̀rẹ́ mi. Ṣé kò ń ṣe pé. Pé kí ni? Anyway, mo trust ẹ, mo mọ nǹkan tó lè ṣe. Kó yá jẹ́ bẹ́ẹ̀. Kò sí wàhálà, kó ṣàmà bí mi tọ́jú ẹ náà ní tèmi fẹ́. Ṣé ìwọ ló fẹ́ wá kí mi ni àbí mi ni kí n wá kí ẹ? Èyí tó bá ti fẹ́ náà ni. Bójú èmi ló fẹ́ kí n wá kí ẹ, bójú ìjọba ló fẹ́ kí n wá kí ẹ. Kò sí wàhálà. All right then. Okay, go take care. Alayo. Kílódé? Títí. Mo ilẹ̀ kan wá ní kí n fẹ́ látẹ̀wọ̀. Àwọn ọ̀pọ̀ nǹkan ti sùn lọ síbi. Ìpínlẹ̀ ìtún lára yín báyìí. Ó ti yàtọ̀. Ọ̀ká rẹ̀ mọ́ tọ́jú wọn náà. Bẹ́ẹ̀ ló kún. Ọlọ́run ní iṣẹ́ ọlọ́àbíkú àgbà. Ara mi ti náà lókè, mo ti ń làágùn. Ara ti ń yá mọ́. Alayo. Ẹlẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ̀ o. Gbogbo ibikíbi tó bá wà. Wọ́n á láti ibẹ̀ àti bí ọ. Wọ́n á láti bí tá a bí ọ sí. Kò sí àwọn ará tí ọmọ ẹni tó ṣe. Ó ti gbọ́? Wọ́n kẹgbẹ́kẹgbẹ́ a máa bá wà rere jẹ́. Ọ̀pọ̀ báyìí. Wọ́n kẹgbẹ́kẹgbẹ́ o. Kò ní ṣe o. Kò ní ṣe o. Ọlọ́run bá ń dáàbò rẹ̀ pọ̀. Má ṣe o. Má lọ sùn láyé, má lọ sùn. Kò sí wàhálà kankan. Ara ti ń yá. Tí mo sá sùn ni kò fi sọ́wọ́ rẹ̀. Kò sì má fi jẹun. Gbẹ́kẹ̀gbẹ́ máa bá wa rere jẹ́ ni o. Ìwọ lọ ṣàánú mi. Ṣàánú fún mi kí n lè tọ́jú ìyá àti bàbá mi. Jẹ́ kí mi náà ogún lẹ́nu kí n lè ṣojú fún wọn. Má jẹ́ kí wàhálà mi já sásán. Mo rò pé TV yìí bóyá ká change sí ńlá kára like 55 inches. Yẹn tó máa tóbi díẹ̀. That's not a bad idea.
tó tiẹ̀ máa ń ṣe mí ní football yẹn wọ́n kàn rí kékeré náà kan. Yeah. I don't like it. But if it's a bigger one, man, Well, ṣé ẹ rò pé ojú ti ń dojú àgbà ni? No, don't come up with that. Kò sí nǹkan tó ṣe ojú bàbá ẹ̀. Kò sí nǹkan mọ̀. Forever young ni. You know. You know. Daddy. Yes? Have you not noticed Alayo lately? Alayo? Yes, sir. Kí ló ṣe? Mo rò pé these days, inú ò kí ń dùn. Like she's always moody, not cheerful. Really, mi ò notice ẹ lọ títí dé level yẹn o. So, ó ń ṣe díẹ̀díẹ̀. Maybe she's sick or something. Sick? Maybe. Well, tó bá jẹ́ sickness náà ni, kò sí bá ṣe máa mọ̀ àfi tá bá bí. Call her now. Call her. Let's know. Alayo. Alayo. Sir. Oh. Kí ni nǹkan tó ń ṣe ẹ́ tí o sluggish these days? What's the matter with you? Nǹkan wà náà kí ló tó ń parọ́ fún mi? Ó ti dánmọ́ mi nínú ilé yìí. Nǹkan tó bá ń ṣe ó yẹ kó lè sọ fún mi. At least abẹ́ mi ló wà níbí. So tí mi ò bá mọ̀ tó ń mọ̀ mi kí la fẹ́ wá sọ sí yẹn. I know you too well. Ìwọ tó yẹ pé tó bá wà ní bathroom wàá máa kọrin ní wàá máa kọrin oríṣiríṣi gbogbo èèyàn mọ̀ pé bathroom ló wà. Bó jẹ́ kitchen náà ni orin ẹ̀ ò kí ń jẹ́ ká gbọ́ràn. So what is it? Kí ni nǹkan náà tó ń ṣe ẹ́? Come on. Tó bá sọ fún mi tó sọ fún dáadáa fẹ́ sọ fún. Daddy, bóyá kí mi excuse yín. Bóyá ojú ti àti báyìí sọ̀rọ̀. Ní bẹ́yẹn méjì ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe close to àgbà. Ń gbọ́ ṣe kó kúrò. Oya, tell me, what is the problem? Kàn jẹ́ pé àti bí ọjọ́ mẹ́ta mo ti rí pé ó fẹ́ máa rẹ̀ mí wá. Ó rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣé o ti máa po tán lẹ́nu? Rárá sà o. Daddy. No. Alayo kì í ṣọmọ bẹ́ẹ̀. Ọmọ wo? Ẹ ṣe ro yẹn. Mo mẹ́yẹ bọ̀ lápò ẹ̀ tí mo ro yẹn tó jẹ́ náà. Irú ọmọ wo ni wọ́n rò? Kí ni wọ́n rò pé ó ṣẹlẹ̀ sí tó fi sọ pé kò ń ṣe ọmọ bẹ́ẹ̀? Rárá o, rárá sà. Kò sí nǹkan tó jọ sà. Tó jọ kí ni? Jẹ́wọ́. Maybe you drive her down. Kan tí Dr. Bade sọ. Àwọn olóògùn tí a máa sanwó ẹ̀ wá fún lóògùn ààrẹ wọn. You know? Please do that. Ẹ dúró náà. Ìwọ ọmọ yìí ṣé kì í ṣe pé òun miss àwọn parents ẹ̀ ló wá ń dọ́gbọ́n? Ìyẹn náà wà lára ẹ̀ sà. Ó ní ìyẹn náà wà lára ẹ̀. Mo mọ̀ ok. Wà lọ rí wọn. Bẹ́ẹ̀ jẹ́ ká ṣe báyìí. Jẹ́ kí dókítà ṣiṣẹ́ tiẹ̀ tán. Kó fún ẹ lóògùn tó máa lò. Then bó dẹ̀ jẹ́ 2 days. Má jẹ́ kó lọ lò lọ́dọ̀ àwọn parents ẹ̀, ok? Ṣorúkọ rẹ̀ yá gàdá. Nǹkan tó ń ṣe gangan nìyẹn. Fún mi lómi tútù. Nǹkan tó ń ṣe gangan nìyẹn. Ó fẹ́ ráwọn parents ẹ̀ ni. Gbogbo ẹ máa ń ṣèyàn bẹ́ẹ̀. Tó fẹ́ jẹ búrẹ́dì àfi iṣu ránṣẹ́ sí i. Ṣé wàá òkè? Ọmọ ṣé o kó àbẹ̀wò o ṣé o kọ̀rọ̀ ìfẹ́ o. Dúpẹ́ rẹ̀ ni. Màmí ńkọ́? Màmí à. Ètò ilé ọkọ. Màmí. Àlàáfíà. Ẹ rà mà. Yes ma. Lọ́wọ́ ńkọ́. Ó wà mà. Àwọn náà ní kí n máa kí ó ṣe o. Ó ní ṣe yí pẹ̀lẹ́ mi. Ṣé ọkọ mi? Yes ma. Màmí bá ń gbé fún bá mi. Ilé yìí wà pọ̀ jù. Màmí kò sí nǹkan tó pọ̀ jù níbẹ̀. Alayo. Ìtùnú. Ilé yìí wà pọ̀ báyìí ọ̀rẹ́ mi. Kò pọ̀ jù, kò sí nǹkan tó pọ̀ jù fún bàbá wa. Á dáa fún ẹ. Mi ní fi irú ẹ̀san fún ẹ.
Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ṣé wàá rí ìwà àtọ̀rẹ́ èṣù níyà yẹn. Àmín o. Èsì ọ̀rẹ́ mi jẹ́ ń bẹ́ẹ̀ tán. ká ẹ̀dá kú o ó nẹ́sẹ̀sáàrò ṣòtítọ́ kú ó kú sínú pósí idẹ. Aláyọ̀ ọmọ oko tó fẹ́ jẹ búrẹ́dì á fi iṣu ránṣẹ́ sí. Màmí, ẹ̀wà máa ti tàn. Kí lọ lọ tán? Ẹ̀wà. Ṣé wọ́n kọ́ lọ ń dáná ni? O ò rí tẹ́lẹ̀ pẹ́ wà tán. Màmí mi náà mọ̀ kó ti tàn. Ó dẹ̀ má bínú. Èyí tí máa sún mi inú ọ̀rọ̀ ìjọba ti bọ̀ ọdẹ kìtìnì tí wọ́n mà bí yẹ wà tán kọ̀tàn. Kí la wá fẹ́ jẹ ní ìsìn? Màmí mi mọ̀ o. Ọ̀wá rèé da ráìsì àsèpọ̀ tó ọmọ ṣe òrèrè òpọ̀ kò rèé kó gbé a. Màmí, àsèpọ̀. Kò burú. Sáwà ní jẹun ni. Ṣé wọn ò ní jẹun? Bí ọmọ ńlá ń wórun. Nǹkan tó ìwọ ló ń ṣe yìí. Ọ sọ fún mi pé ọ tán. Àwa ni òrò ráìsì aláròpọ̀ ní kinní kan. Má rò ó. Ìyá mi o, màmí, màmí o, ẹ ká sùn, àti pẹ́ ma, sọ́wọ́ ń yá. Kí ló dé ẹ̀yin lẹ jókòó sí di ìgbà ni? Sórí bí n bá wá jókòó yìí, àmọ́ lálàáfíà. Bí n bá wà ní léṣe ni wọ́n kà kó. Ṣùgbọ́n bí n bá wà ní àyìn, elérò àlọ́ tí ń lọ tí ń bọ̀. Ìyá ẹkú jókòó, ẹ jèrè o. Ẹnu mi yọmọ sí. Ìdí inú tí mo fi wá jókòó. Ọ̀rẹ́ mi ńkọ́? Ó wà nù ilé ọkọ mi. Màmá mi mú báyìí mú nǹkan wá. Ó dà. Mo fẹ́ kẹ́ ẹ bá mi ìdílé ní pátápátá èyí mo rà á fún. Ẹlú. Bẹ́ẹ̀ni mo rí. Ẹlú. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo kinní rẹ ti pé nú ẹ̀ báyìí? Pátápátá ló wà ń bẹ̀. Ẹ gbà mí. Ìtùnú o. Máa bọ̀. Ọbẹ̀ sọ̀. Má rògò ládùúgbò yìí. Èmi kinní ni mo sọ bẹ́ẹ̀. Wọ́wọ́ mi lókè. Má rògò ládùúgbò yìí. Ọ̀rẹ́ mi bò ó ni. Wọ́wọ́ mi lókè. Wọ́wọ́ mi lókè kò tí ń taná. Ẹlú. Mami, ibo lẹ ti rélé? Ọ̀rẹ́ rẹ ni, Aláyọ̀ ni. Ọ̀rẹ́ mi, ó ṣe gan. Àìdúpẹ́ ààrẹ ni kí la wà fúnra wa fún. Ó ṣe gan ni. Ọlọ́run ò ní yá wa lágbára Ọlọ́run. Màmí. Èmi náà lo ẹ̀lú. Ẹ wo, màmí. Mi àjọ máa lo eléyìí ni. Sẹ́ni pé olójútì. Aláìlójútì sọ ń bọ̀ jù. Ẹ ní sùúrù, ṣé wọn kémi ni máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe lò. Ẹ ní sùúrù, àjọ máa lò ní. Ṣé bóre mi ló rà fún yín? Aláyọ̀ ò ṣe ọkọ mi. Ṣé bá mú ọ̀jẹ̀ lọ́mọ rí o? Màmí, ẹ lè fẹ́ rí mi. Ọkọ mi, nǹkan rí òní bàjẹ́. Àmín. Ọ̀rọ̀ àánú gbà. Àmín. Ọ̀rọ̀ kan mo fẹ́ bọ́ sọ. Ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ Aláyọ̀ ni mo fẹ́ bọ́ sọ. Mo fẹ́ kọ́ ọmọ pàgán tí ń gbọ́ ọmọ ẹgbẹ́ ìjó ojú ní ń rọ̀ o. Ọmọ yẹn wá jẹ́ ọmọ tó dáa sí mi, ọmọ alálùbáríkà ni. Kò sí tí mo béèrè lọ rẹ̀ tí ò ṣe fún mi. Mo ti sọ́dọ̀ ọmọ, òun náà ti sọ mí dìyà. Ìrànlọ́wọ́ kan ni mo wá fẹ́ kó o ṣe fún. Mo fẹ́ kó o bá mú un lọ sékòó. Ọmọ tó wà á jáàkì dáadáa ni. Kì í sọ̀lẹ, kò síṣẹ́ tí ò lè ṣe. Kó tẹ̀lé ọ lọ Èkó kó náà tiẹ̀ lè já náà. Màmí, ó yẹ kó yé ẹ̀yin náà pé èmi àtàláyọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá. Ọ̀rẹ́ dọ́kàndọ́kàn dẹ̀ lèmi àti ẹ̀. Àmọ́ kí ló fún èmi ní pẹ̀sán paláyọ̀ máa fẹ́ lọ sékòó? Èmi ò mọ̀ bí a ti máa sọ fún sí pé ó yá ó jẹ́ ká lọ sékòó máa sọ pé ó yá. Ọ̀rọ̀ wo la ń sọ ìsáyé ò ti wá kọjá ní tó ń sọ yìí ni. Oní ọ̀kọ́jẹ́ one nation ni. Kèsì ní ọ̀kọ́jẹ́ one nation. Àìmọye ọmọ tọ́jọ́ nìkan ni ìyá àti bàbá bí. Ṣé yọ wà jókòó kojú kan náà kò ní kú olójú kan náà? Yá kó ń jókòó kí torí mi nìkan ìyá mi àti bàbá mi bí o. Ìbí mi ń dùn ó ní o. Yóò lọ. Ọmọ tó ajá kì gidi ni. Yóò lọ. Àmọ́ bàbá wa dé kò jẹ̀jẹ́ ti orí rẹ̀ bí bá sí irun mi lẹ̀pẹ̀ lọ́jọ́ orí mi. Ó tó dúdú kó rán ni. Ngbòrè bu funfun arúgbó ní sèyí lọ́dọ̀ wa ní ààyè. Ṣùgbọ́n gbà wọ́n wá gbé jẹ̀jẹ́ tí orí tó sọ́ra rẹ̀ di arúgbó. Kí la wá fẹ́ ṣe?
má gbélé lórí ọmọ bá dé kó ọmọ òun èso ọmọ tó lè máa ṣerú gbogbo nǹkan báyìí. Màámi so èmi lọmọ tó lè máa ṣe ẹ lajú abúlé mà là wà. Dásán. Èkó ló ń pè bẹ̀ yẹn n tó ń ṣe lẹ́kọ̀ọ́ lélẹ́yìí. Ọ̀dà mo ti gbọ́ sá máa gbé irú èyí kó ń bọ́ bá dọ̀hún wò mí o bọ́ máa ń ti dáa tó sọ ọ̀rá gàn tí ń gbọ́ ọmọ ẹgbẹ́ ìjó ojú ní rọ́ o bí ṣe ń ṣe sí ọtí ń ṣe sí mi àmọ̀pọ̀ láti ẹ̀ náà ní fi ń ṣe bá ń sí mi jó náà jẹ́ nínú rẹ̀ jí ọjẹ́ jẹ́ kó wà dáadáa. Ẹ fi yẹn sílẹ̀ ọ̀rẹ́ tèmi ni ẹ̀yin náà délé gbọ́ ṣe bá láyọ̀ ni ẹ fọkàn balẹ̀. ọmọ àlùbáríkà ni kó dọ̀ sọ́bọ̀. Ìtùnú màmí lílọlẹ̀ ń lọ yìí o ó mọ̀ pé bí Aláyọ̀ ṣe wà yìí ìyá Ìtùnú ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè ni kò sí tó gbọ́dọ̀ ṣe o nǹkan kan sì ní sẹ́yìn méjèèjì àmín nǹkan kan ò ní ṣe ọjọ́ tó lọ lọ́wọ́ fọlọ́wọ́. máa gbọ́ ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ sórí a gbọ́dọ̀ pé báwa ṣe wà nìkan ọmọ yọ̀ wà sójú kan náà wọ́n wà dúró síbi bẹ́líìtì ẹ̀rọ wọn wà ní mọ́ọ̀fù rárá ẹ jẹ́ wọ́n jáde kọ́ ọmọ náà wo ti ń bẹ̀rẹ̀ àgbáyé kọ́kọ́ yẹ èmi gan-an lọ́dún jù bó ṣe ń lọ yìí ọmọ fẹ́mi rẹ̀ ni mo fi mí níbo ni ìdọ́dọ̀ mi. Màámi ẹ má dá wọn lọ mo mọ̀ kan tó ń ṣe ìyá Láyọ̀ ojú ní ń ro wọn kò sì sí kankan tí ó ṣe wá àdúrà ní kẹ́ fi ràn wá lọ́wọ́ káwa náà ká kórè oko délé ojú bẹ́ẹ̀ lọ kò sí kankan tí ó ṣe wá. ìyá mi Aláyọ̀ wá wo ibi tán bá fi yọ̀ sí ibẹ̀ ní í ṣomi. bẹ́ẹ̀ ni ibẹ̀ ní ràásì ibẹ̀ ní ìsomi sí. mo fọlọ́run bẹ́ẹ̀ má kọjá ààyè rẹ o ibi tí Ìtùnú bá fọwọ́ rẹ̀ lé báyìí ibẹ̀ náà ni kò sì fọwọ́ lé. àti pé ẹ̀rín rẹ̀ ń pa mí Aláyọ̀ wo ebélé ìdí. níjọ́ kan ọmọ ìwá ṣọ́ọ̀bù mi ọwọ́ àbá ń tajà lọ́kùnrin kan lọ ní bọ̀ ń gbé mi sí ìkókó ṣé wọ́n ra mú ni ń bọ̀ yálé mo bá ní ẹnìkan ìyá mi ẹ jẹ́ fi eléyìí lẹ̀ wọ́n ti ń tanra wọn ń bọ̀ ń ti ráyè ranù níjọ́ náà mo ti mọ̀ pọ́ ọmọ yìí ó dúró kàńpé Ọlọ́run ó jẹ lọ rí ẹ bọ́ abọ́ ọkọ̀ èmi gan. Kí ló dé yín náà tún sunkún ni. mo sunkún mo kàn tí ẹ̀rọ ni pé tani ó tó máa tọ́jú èmi náà. Ọlọ́run ó bá mi sí i ní a máa yọjú sí i ní máa fi hàn wá lọ́wọ́. ẹni dáhùn ẹ ra àdúgbà. Wow, interesting. So bí wàá ti ọ̀rẹ́ ẹ ṣe dára Èkó nìyẹn. Bẹ́ẹ̀ni. Wow. So how about your friend? Ẹni pé. Mo mí pé ọ̀rẹ́ yẹn ń kọ́ nísìn. Ìtùnú òun náà wà níbi títí ń ṣiṣẹ́. Really? Bẹ́ẹ̀ni. So Èkó lòun náà dúró sí? Bẹ́ẹ̀ni. Wow. Ẹ méjèèjì ti dára Èkó nìyẹn o. Àbí o. Okay. Ṣé kò wá kí n feel pé o kì í miss ẹ? Àìkó ṣẹ́gun pé o fẹ́ rí. Ọ̀rẹ́ mi Ìtùnú àárò rẹ mọ́ ń sọ mí gan-an. Ẹ yẹ kó rí bẹ́ẹ̀. Okay. Tí n bá ní pé mo fẹ́ gbé ẹ lọ sọ́dọ̀ ẹ̀kọ́. Inú mi ó dùn. Ṣé o ṣáà mọ àdírẹ́sì? Ní sáìdì ẹ wò ń pè lórí sẹ́ẹ̀tì. Ó máa bẹ́tà kó máa dírẹ́sì ẹ. ibẹ̀ kàn fẹ́ jọra wọn náà ni ṣùgbọ́n ń pè lórí sẹ́ẹ̀tì. All right. Ó dẹ̀ mọ kankan máa fún ẹ lówó díẹ̀ wàá wá fi ra nǹkan dání fún. Bọ̀dá Bólú ẹ ṣé. Kò tó pé kò tó yẹ dìde kò tó yẹ. Inú rẹ ó dùn ọ̀rẹ́ mi Ìtùnú. tó fẹ́ jẹ búrẹ́dì a fi iṣu ránṣẹ́ sílé. Alayo. Gbogbo ará abúlé ẹ ò rí pé mo ti rè kó ni o. Alayo. Èmi ń lọ sí Èkó ìlú ọgbọ́n o. Yes, sure. Aṣọ ló fi ń bò láti jọ èyí pọ̀ tó yìí. Wá bọ́ kí ló ń bò ẹran kí là á jẹ rí? Kí ló ń jẹ́ òrírí? Wá tí ẹ wà náà. Ó
ó tiẹ̀ ní nǹkan tèmi gan ti fẹ́ sọ fún ẹ dìde wá a ní o máa bọ̀ wo gbowó ọkọ sórí nǹkan tó gbé sáyà ó mọ lílo ẹ̀ orí àbí ajá fábí orí àlùkò ajá fún alárẹ̀ kí ló orí mi jà fún mi ẹ̀rẹ̀dẹ̀. ok ó ti wà mẹ́ẹ̀ èmi á pè ẹ́ tí bá ti ní ìdẹ̀ ok pẹ̀lẹ́. díẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ ká tú gbogbo inú ilé wa dáadáa torí mo mọ̀ wípé nǹkan ò kì í sọnù nínú ilé yìí bóyá ẹ̀kan fi síbì kan tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ fi sí ni o. mi ò kì í gbàgbé nǹkan ìwọ náà mọ̀ pé mi ò ń gbàgbé nǹkan náà mo mọ ibi tí mo fi sí ibi tí mo dẹ̀ fi sí ni wọ́n ti mú torí mo ti wo bẹ̀ nǹkan tí mo fi síbẹ̀ kò sí níbẹ̀ mọ́ wọ́n ti mú nìyẹn. kò sẹ́ni kankan tó lè mú nǹkan kan nínú ilé yìí. nígbà tá a wà ní mẹ́ta nǹkan kì í sọnù ìgbà tá a pé mẹ́rin nínú ilé yìí tá à ń lónú tá à ń jẹ́ sínú ilé ní nǹkan bẹ̀rẹ̀ sí sọnù ṣẹ́yìn ò dólé mọ̀ bẹ́ẹ̀ no ṣé ìyẹn ò tí ì jẹ́ kẹ́ mọ́ olè. ó yẹ ká fura sí i àmọ́ ọmọ etí wa nílé náà ó ti tójọ́ mẹ́ta nǹkan wa ò dẹ̀ sọnù first time tẹ́ máa complain pé nǹkan sọnù nínú ilé náà lè lè. ọjọ́ kan náà ni nǹkan máa ń bẹ̀rẹ̀ ìgbà tó tí nǹkan bá ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà ni. ọ̀dájì tó bá jẹ́ pé ẹ misplace ẹ̀ ní nǹkan. You know I don't forget things. You know now, ariwo tí mo ń pa ẹ̀ ni. You know I don't forget things. You know I don't forget things. You were born June 22nd, 1997, 6:31 p.m. I don't forget things. Really? And you had to go that far? That's it. Ẹ wo ṣé kí n sọ ẹ pẹ̀lẹ́ ṣé kí n sọ fún yín mo ń take it easy by torí pé mo ṣàánú àwọn tó bí torí 202 battalion ìbá ní kàn mú lọ. ọkọ mi ẹ take it easy kí là ń fà I'm taking it easy. ẹ jẹ́ ká tú gbogbo inú ilé dáadáa nǹkan yóò lè sọnù mo mọ̀. gbogbo bí God. ẹ wo wọn láti ẹ̀fọ́ yín ṣe ti pọ̀ jù. gbogbo bí tí yóò yẹ kí n wà ni mò ń wá. èmi ti gbà tí yín ṣé wàá rí kéèsì tó wà nílẹ̀ náà ẹ jẹ́ ká ṣe ìtùnú ilé wa ó dá mi lójú pé a máa rí gold chain táwọn gbà yìí. èmi ti gbọ́ tiyín mo gbọ́ tiyín dáadáa bẹ̀tẹ̀ yẹn máa wò mí ẹ máa wo step tèmi náà fẹ́ take. alárẹ̀ ìjẹ̀bú ọmọ alárẹ̀ má lè jò wọlé. A big problem requires a big solution. Yes. Where is she? Alayo! Alayo! Yes, sir. Come. Yeah, officers. Go to meet you, son. And to Joe. Take her away. wọ́n nu lé dáadáa kó tó ṣe lè tó fẹ́ ṣe. Mọ́mí ẹ bá mi bẹ̀ wọ́n. Ọkùn mọ́lù ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ wọ́n lọ́jọ́. Mọ́mí wọ́n ti mú mi lọ. Mi lè jalè. Bọ́dà tó wọ́n ṣe náà wà. Bọ́dà mọ́lù. Ayé mi ti bẹ̀rẹ̀. ẹ ṣáà bàbá fà á. ọkọ mi please torí Ọlọ́run ò jẹ ìjọ ọmọ ẹnìkan náà lọmọ yìí. ṣé èyí tí mo ṣe kò dájú kan wọ lọ sí army barracks 202 battalion. sórí gold chain. Yes, sórí gold chain. ẹ wo fọlọ́run bẹ jọ. ẹ máa gbọ́ ẹ tó bá tún bẹ̀ mí lórí ọ̀rọ̀ yìí kò ní pẹ́ láyé o. ṣàlẹ̀ kì í pẹ̀lú. ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹ́sẹ̀ ò nílé ayé mi Yeah. ò orí mi wá. Everything will be resolved. ẹ̀dá mi wá kó mi yọ.
Ṣá, suspect yìí lóyún ó sọ pé ó fẹ́ rí ń ṣá. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. Àwọn èèyàn kí ló fẹ́ rí mi fún tó lè bá IPA sọ. Ẹ lè fi ráyé wá wọn. Ẹ mọ̀ pé àwọn kéékèèké tí wọ́n ṣe nǹkan sí ọlọ́pàá yìí bí wọ́n bá ti ṣe fídọ́ọ̀mù kò lè dàbí tí ọ̀tọ̀ ní kéèyàn kọ́ sọ́tọ̀ ní kéèyàn ṣe fídọ́ọ̀mù ẹ̀pọ̀ lọ tún ṣe fídọ́ọ̀mù gan tí ò ní tàbíkéètì. Kí ló mí pẹ̀lú freedom? Ṣé yóò gbóúnjẹ wá sílé ẹni kó tó mọ̀ pé ó ti ṣe freedom? Okùn ayọ́nù là á fi mọ́ dẹ́ni tó ṣe fídọ́ọ̀mù mọ̀ ẹ wò ẹbẹ́yìn nu ẹbẹ́yìn kan nígbà tí lókun ayọ́nù mọ̀ pé ẹni ṣe fídọ́ọ̀mù owó ṣe fídọ́ọ̀mù kò lókun okùn lèmi fi máa dẹ́ran mọ̀. All right. Àgbọ̀nrín èsì ló ń jẹ lọ́bẹ̀. Let me tell you this, èèyàn mẹ́ta lèèyàn gbọ́dọ̀ parọ́ fún o. One, èèyàn gbọ́dọ̀ parọ́ fún lọ́ọ̀yà èèyàn tí èèyàn bá ní kéèsì. Wàá sọ bí nǹkan ṣe rí gan fún un, á lè mọ kí ni ọ̀nà ló fẹ́ gbà tó fi máa fà á yọnu ọ̀nà tó bá rẹ̀. Ìkejì, èèyàn kì í parọ́ fún dókítà èèyàn. Torí bá ń fọ ẹ̀jẹ̀ ká mọ̀ pé inú orí ni nǹkan ti ń fọ ẹ̀kẹ́ ṣe ìta orí. Ìkẹta, IPO èèyàn tó jẹ́ pé òun ló lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún DPO. Tó pé tẹ bá dé kóòtù ni ó ṣàlàyé fún lọ́rọ̀ adájọ́ ò gbọ́dọ̀ parọ́ fún. Now èmi tó bá fẹ́ sọ fún sìn èmi kọ́ ni màá bẹ́ẹ̀ lọ kóòtù tó rẹ̀ bá di case ẹ̀ tó máa bẹ́ẹ̀ lọ rè so ló yẹ kó sùn tọrọ fún. Ṣe kìí pé mi náà fẹ́ sùn tọrọ fún ṣùgbọ́n ẹ̀rù wọn máa bá mi ibi kẹ́ ẹ dárin ṣáṣú kí wọ́n máa lọ fi kóńkóńbì ló parí ẹ̀ tó yẹ kó sọ pé sẹ̀ kò ní sọ. Okay, that's all right. Mo wá ń gbọ́ kí ló fẹ́ rí mi fún. Ayé yín ọ̀dà nípa góòdì tí wọ́n jí mọ̀ mẹ́ni tó jí. Nílé chief. Bẹ́ẹ̀ni. Oh, that's good. That's a good news. Yes. Sẹ́ẹ̀rí ọmọ tí mẹ́ àyìn Alayo. Tẹ́ bá wá gbé gbìrì. Anini bàbá rẹ̀ ẹ̀yẹn bí kékeré ní sọ́ọ̀nì mọ́ ẹ̀ ẹ̀rí pé yóò sọ fún pé Alayo Anini ní sọ́ọ̀nì mọ́ ẹ̀ ó lé ní olójì. Báwo ni wọ́n ṣe mọ̀? Ayé yín ọ̀dà. Sẹ́yìn jọ́nà lọ èmi tẹ̀ fẹ́ ronú ni torí mo ní ọ̀sà olóúnjẹ kan tí mo máa jẹun 12:30 kó tó kan oúnjẹ ọ̀sán gangan ni mo á ní kí n lọ wò ní kìsìnì bó ṣe rí mi báyìí ojú èmi àti ojú gbé close mi náà gbé tú sọ tiẹ̀ ọkàn sáré kì í bọ́ bí pátá kí góòlù tó gbé góòlù ni ó ti gbé tán. Ìwọ rí pé góòlù báyìí. góòlù ni mọ́ kí bọ́ bí pátá kò sì ṣe mọ́ kí bọ́ bẹ́ẹ̀ ìwọ́n kí bọ́ bí pátá ń kí bọ́ bí pátá. Àgbàlagbà ṣe inú kodoro mo ṣe gbó tí mo gbójú tèmi nu mo ṣe gbàdúrà àwọn oṣù lọ́rùn tí mo lọ jókòó mbẹ́ bá jẹun tán èmi sì jáde ẹ mú dáadáa o lè ní o àìsà pẹ̀sẹ̀ wọn ẹ̀kọ́ ẹsẹ̀ mọ́ jálẹ̀ o inú oyún ti ń jálẹ̀ o ànígbà wọn bí wọn ò rè kejì ọmọ tí dókítà ń wá wọn lè lójú gbé kó tó di pé wọ́n lọ general hospital kó tó rí. ní káró àbí. bẹ́ẹ̀ ni ó kọ́ mi nù. bẹ́ẹ̀ ṣe ń ròyìn náà dáa ṣé gbogbo tẹ̀ ń sọ ilé sọ lójú ẹ̀ṣà. kò lè bẹ́ẹ̀ mi jiyàn Alayo ọ̀kadà àníjọ́ kan atẹ́gùn gbé sùkọ̀ gbàdúrà báyìí ó sì gbọ́ ọ̀kadà tẹ̀lé àfìgbà tọ́lọ̀ gbé ó gbé ní ṣe sùkọ̀ àgbàdo sùkùsùkùsùkùsù ó lè rí sọlẹ̀ kéèké ó lè rí sọlẹ̀ kéèké gbogbo tẹ̀ ń sọ yìí tó bá jókòó ẹni sọ lójú ẹ̀. lágbára Ọlọ́run kò ní ogún ní bá mi jí Alayo ọba mi jiyàn kì í sẹ́mu bẹ́ẹ̀. IPO ẹ ṣá wà á mú padà lọ sọ́dọ̀ nsìn wà á lọ take a statement ẹ̀ ní tó ti kọ tẹ́lẹ̀ yẹn ní tó bá kọ́ nsìn ẹ bá attach ẹ mọ́ so to get it and bring him back to me. Aisa ṣé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí tí n bá kọ mẹ́sẹ̀gì lórí fóònù gan wọ́n máa sọ pé ní àdá ìtàwọn èèyàn rí ká. ní tẹ́ ti kọ tẹ́lẹ̀ yẹn kọ́. èmi àti òtí jàǹgbà wọn. no ẹ̀jà náà di sin IPO ni o gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ẹ ni tó bá ti kọ́ tán ẹ jẹ́ kó máa lọ sílé wọn. ìdí òótọ́ ọ̀rọ̀ fi dànù ṣé wọ́n rí bí òótọ́ ọ̀rọ̀ gbé mi dé ẹ máa kẹ́kọ̀ọ́ lára arú wa òótọ́ ọ̀rọ̀ lọ́gbọ̀n ìwọ náà máa sòótọ́ pẹ̀lú wọn sọ náà ni kó tó mú mi lọ. ẹ ò ní ọdún náà IPO do the right thing mo bá wọn lọ. ọmọ pé kì í ṣe fídọ́ọ̀mù mo sọ fún yín. Okay. Wo ó máa ṣe wọ̀n. Bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ ó máa ṣe wọ̀n. Ṣé o kún mo sọ fẹ́ pé kò ní jẹ́wọ́? Ẹni tó rí ní kitchen ìgbà tó ń pákéjì gbogbo àwọn góòdì yẹn. Ó ti sọ fún àná. Ṣé lóòótọ́ ni? Ìtùnú èmi.
lọ́jọ́ yẹn mo wá fọwọ́ mi sábẹ́ aṣọ mi fẹ́ kó fi mi ṣe yẹ̀yẹ́ ní ẹja mi bẹ́ẹ̀ má jẹ́ kí n jẹ wọ́n. ẹjọ torí nǹkan tó ń bá mi sọ yẹn problem tiẹ̀ nìyẹn kò ká àwọn ọlọ́pàá nígbà báyìí tí mo kàn lè fún yín ni pé ẹ lọ wá lọ́ọ̀yà tó bá tẹ báyìí pé ó wà òkè tó jẹ́ ọ̀gbọ̀n so bóyá ó lè defend yín ní court. Kí ló ṣe é? Kò sí kankan mọ́. Ìkan yòókù ẹ̀dá. Màmí Aláyọ̀ wà. Kí ló wá dé? Wo ohun tó wá dé ni kò sọ fún mi o. Ohun tó bá ṣẹlẹ̀. Aláyọ̀ dà. Màmí. Aláyọ̀ wà òkè. Irọ́. Màmí ní sùúrù ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Mò ń gbọ́. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Láti ìjẹta Aláyọ̀ ti wà ní police station. Wọ́n nípa Aláyọ̀ jí gold, ọ̀gá ẹ̀ ló jí gold. Nítorí ẹ̀ lọ ṣe tì mọ́lé. Ẹjọ́ torí Ọlọ́run ẹ wá tẹ̀lé mi ẹjọ́. Ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni màmí. Ọlọ́pàá. Màmí bẹ́ẹ̀ ni. Ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni màmí. Màmí ìwọ kákọ̀ sí síbẹ̀ ni. Ọlọ́pàá. Màmí kò sí ọkọ̀ ẹ̀. Màmí ẹ ní sùúrù. Màmí Aláyọ̀ wà òkè kákọ̀ jọ lọ síbẹ̀ ni. Ẹ ní sùúrù. Màmí. Ta ló wọlé? Nítorí Ọlọ́run ṣàánú wa ẹ̀wò kó tó lọ́rẹ̀ mi ṣe kó lè ṣe orí àti kékeré mi ní kó lè ṣe kó tẹ̀sán ẹjọ́ ìṣàánú wa torí Ọlọ́run. Sórí jẹ́ kí n sọ tọrọ fún ẹ ọ̀rọ̀ rẹ̀ yóò fi gbogbo ara kàn mí rárá because ẹjọ́ rẹ̀ ti dọ́dọ̀ àwọn ọ̀gá àdé jẹ́ kí n sọ fún ẹ olóró rẹ̀ ò lè jalè ṣé wọ́n máa kọ́ọ̀lì síwájú orí ni kò dẹ̀ kérùn lára inú tó dẹ̀ ń wé ìhun jìnnà gan rọ̀ mi yẹ inú jìn jẹ́ kí n wá sọ tọrọ fún ẹ sórí chief tí ọ̀rẹ́ rẹ̀ jí gòdì ẹ̀ orí rẹ̀ àti ràn lẹ́wọ̀n. ẹjọ́ tó yọ lọ sá ẹjọ́ ni wọ́n báyìí kí ìyá ọ̀nà méjì jẹ́wọ́ ẹjọ́ ìyá wáyé ṣe kú ní ẹjọ́ tó yọ lọ. Mami ti kú. Mami ṣe kí ni? Mami ti kú. Mami ṣe kí ni? Mami ti kú. Mami kú. Jọ́tọ̀ yẹ kú. Leave me alone. Orí mi jà fún mi, ẹlẹ́dàá mi gbé mi níjà, má jẹ́ kí n jìyà nígbè. Ṣé bẹ́ẹ̀ tí mo fẹ́ bá yín sọ yìí? Mo fẹ́ kẹ́ fi ojú tí mo fi wò, mo fẹ́ kẹ́yìn náà fi wò. Mo fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ yẹn bí mo ṣe ń rí gangan. Kò dẹ̀ sọ̀rọ̀ méjì náà jọ̀wọ́ Aláyọ̀ lọ. Díà, kò sẹ́ni tó rí inú tí ò kì bí o. Èmi dẹ̀ ní gbàgbọ́ pé ọmọ àlèyàn náà ló máa ń bẹ̀ tí ò kì bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi dáríjì ọmọ ẹ̀, ẹ jẹ́ kó máa bá títí ẹ lọ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbàgbọ́ wípé nǹkan tí Ọlọ́run fẹ́ kó gbà nínú ẹbí wa ni ló ti gbà yẹn kó dẹ̀ máa bá títí ẹ lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, please forgive her. Ẹ tiẹ̀ jẹ́ ká wò pé ó ti ṣe dáadáa látijọ́ ẹ̀ kẹ́rù yẹn mọ́ lára. Mo sọ pé temptation ni èṣù ló fà. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì. Ó ti disappoint me. Son, you know I love you. Yes, sir. And your mother knows that I love her very much. I know. Endlessly. Ṣé rí ọ̀rọ̀ ọmọ Aláyọ̀ yẹn, ẹ jẹ́ kó wà ní àtìmọ́lé tó wà yẹn. In fact, ó máa ṣẹ̀wọ̀n. Yeah. Ó máa ṣẹ̀wọ̀n. Ọkọ mi. Yes. Ẹ̀ẹ́dẹ̀ jọ́ nítorí Ọlọ́run. Àwa náà bí ọmọ ti wà. Ọmọ tèmi ò ní jalè. Àmín. Bọ̀ kò sí ọmọdé tí ò lè ṣe àṣìṣe o. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ k'Aláyọ̀ máa bá títí ẹ lọ. Ẹ jọ̀ọ́, ẹ yọ̀ǹdẹ̀. No. Daddy, okay, ẹ ti ro ti mọ́mí ẹ̀ tán kú as a result of the shock.
ṣorí ṣe mọ́mí ẹ̀ sábàbí ni sábàbí ni ó wá ń bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ní dọ̀là ẹni ló máa kú a ti kọ́ pé ọjọ́ yẹn màmá yẹn máa kú ni so sábàbí ni forget ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wà níbi tó wà yẹn ẹ jẹ́ kó ṣe in fact èyí tí mi ò tí ì sọ fún yín ni pé mo ti contact lawyer mi and he is already preparing papers. That girl must appear in court. Oh, yes. Dear. Okay, Dad. How much is the gold? Yes. As of today, what you appreciate was 250,000 naira. 250,000 naira? Yeah, 250,000 naira. Yeah. But Dad, just recently, I lose a contract, 50 million. And you didn't flinch. Yeah, no problems. Let it go. Another one will come now. Me. But this one, I must make sure we share one. Me. Take it easy. It only 250,000 nínú gbogbo ore tí Ọlọ́run ṣe fún ẹ ní ìgbésí ayé tó lè fojú fò. Ṣé owó táwọn sọ yìí ṣó tó ẹ̀mí ọmọ yẹn tí ó tún fi pàdánù ìyá ẹ̀? Ẹ ṣe wuye mọ́ lára. Ẹ jẹ́ kó share one yẹn. Ẹjọ́. Gentleman and lady. Ẹn tó bá tún sọ̀rọ̀ pé kí n jọ kí n release ọmọ yẹn ó lè má jèrè ọmọ. Alayo, kí ló tó ń fìyà jẹra ẹ̀? Ìwọ náà wò náà, bó ṣe rí. Kò ṣe tó lè ṣe mistake. Wọ́n àti bá tí mo ti ń bí ẹ́ lè rọ̀rọ̀ yìí. Kò kàn sọ fún mi pé mistake ni o. Àwọn ọmọ bá ṣe máa bá ṣe sọ̀rọ̀. Iṣẹ́ ìtàwọn ọlọ́pàá ni. Àìmọye case tó le jù lè lọ. Tá a ti handle. Àdèmọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe kú ní new shell nígbà tí wọ́n ti jẹ́wọ́ fún wa. Alayo, ó yá jẹ́wọ́ fún mi. Ibo ló fi góòdì náà sí? Ọ̀gá ọlọ́pàá, mi ì lè torí òótọ́ kí n pera mi lólè. Mo ti sọ fún yín láìmọye ìgbà wípé mi ò mọ̀ kọ́kọ́ nígbà góòlù ìtàn gbé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ikú náà lè rí ẹ̀ṣẹ̀, kò sí wàhálà, torí pé lẹ́yìn ikú sáré ló kù. Kò sí wàhálà o, mo ti gbá ká mú, mo ti gbá kádàrá tèmi. Ẹ̀jẹ̀ mi náà lọ bá bá mi. Ẹ̀jẹ̀ lọ bá bá mi. Ẹ̀jẹ̀ mi náà lọ bá bá mi.
Àyọ̀ká. Bàbá mi. Mọ̀ráyọ̀. Àmọ́ ìpọ̀rọ̀ ìlọ́wẹ̀ ọmọ ńlá àrònú. Ọláìwọlá kò ń bọ̀ nù ọbẹ̀ lùgbó. Ṣé bá a ṣe máa bá yíre tó fi bímọ? Bá mi. Mo dá ọ lóhùn. Ṣé ìtẹ̀wé ẹ̀rí wí o? Ẹ̀rí wí lótìtọ́ àti lódodo. Àmọ́ Ọláyíwọlá kì í fi taratara náà ráàyè torí iṣẹ́ tí ń ṣe mọ́ ń gbé káàkiri ni a sì mọ́ rán èèyàn sí mi. A máa rán èèyàn sí ọ. Iṣẹ́ tí ń ṣe ń gbé káàkiri ní ìfini fojú kan láìjọ tó ti lóyún. Ẹ̀rín rẹ̀ sì pa mí. Ìyá mi ò kórè sí ọmọ Wòírà lọ́jà kọ́ ọmọ bá rẹ̀ rúkẹ́rú. A ní ọkọ mi Àjàdí ẹnu mi wẹ́rẹ́wẹ́rẹ́ tí n bá fi gbóbì fún ọmọ jẹ́. Ṣùgbọ́n bí n bá fi bọ́ sọ̀rọ̀ gbá ọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣùgbọ́n bá wù ọ́ ní kó gbà ó. Ṣùgbọ́n yóò wù òun kó gbà torí kó ọmọ bá jèrè ọ̀rọ̀ mọ́ ọ̀la. Sọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ gan lọ rẹ̀. Àwọn òbí mọ̀ bọ́ sọ̀rọ̀ náà ẹnu mi wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo fi bọ́ sọ̀rọ̀ tó gbà nísìn sí ọ̀yọ́ sí ọ̀la báyìí. Ṣé o àpọ́nsùn lọ rí bí fárẹ̀ náà ni. Gbé sókè. Ó ti gan. Kò lè gan. Gbé sókè. Ìlọ́pọ̀ mi. Dì mí mú báyìí. Dì mí mú. Ẹyin o. A ní ó gbà mí. Ọkọ mi. Ẹyin ro mí ẹyin. Yóò rọ̀. Ó ti yé mi. Ó pariwo wo orí mi ó sọ̀ láyọ̀. Ẹyin ro mí. Ìrọ̀lọ́jú. Ó ti hàn mí. Mọ́mọ́ pariwo, èèyàn máa ń pariwo. Èdè ìjókòó náà ni. Mọ́jókòó. Inú bí o. Mọ̀ pọ̀. Ó yá gbé kan yòókù, gbẹ́sẹ̀ kan. Inú bí o. Mọ̀ pọ̀. Ẹ̀yìn bí o. Irú àlá wo ni mo láì? Àlá ilé o. Àlá ìta kókó. Àlá ilé yìí pẹ̀ka. Ó pín yẹ́lẹyẹ̀lẹ. Àmọ́ síbẹ̀síbẹ̀ kò yẹ kó jó lórí mi. Kò yẹ kó jó lórí mi. Orí àbí ajá fábí. Orí àbí fún ajá fún. Bẹ́ẹ̀ ni ìyá wa. Orí mi já fún kó má bàa lè ní. Ìyá wa mo lálàá kan ni. Ẹ dákun, ó wà láwòrán la. Ṣé rí bí mo sì lálàá yìí tí mi bá wá sọ fún yín pẹ̀lú ìhà tẹ́ kọ́ sí mi, a jẹ́ pé mo ya aláìmoore ni. Lójú àlá mi yìí, mo rí obìnrin kan tó lóyún. Òun àti bàbá àgbàlagbà kan wọ́n jọ jókòó, wọ́n jọ ń sọ̀rọ̀. Nílẹ̀ tó lọ́hùn, nǹkan jọ ń sọ, mi ò mọ̀. Kò pẹ́ sásìkò yìí, aláboyún yìí rọbí, ó bímọ. Àmọ́ àlá yẹn ò tó tán síbẹ̀ o, ó tó ń tẹ̀síwájú. Mo tún wá rí ilé ńlá kan. Ilé ńlá yìí mà rẹwà o. Ó fáìn. Wọ́n wá kó bàtà tó pọ̀ sẹ́nu ọ̀nà yìí. Ṣùgbọ́n lójú tèmi, mo rò pé bóyá wọ́n ń ṣènáwó nínú ilé yìí ni. Láì mọ̀ pé ìnáwó kọ́ náà ń sínú ilé yìí.
torí nígbà tí mo wọnú ilé ó dá pàrọ̀ ni àṣìbàtọ̀ fọ̀ ni wọ́n bọ́ sẹ́yìn ọ̀nà lé. Ọlọ́run jẹ́ ogun bàtọ̀ fọ̀ nínú ọ̀nà lè wa o. Àmín o. Ẹ má bínú kí ni aláìtúmọ̀ sí. Ìyá wa Alayo dá o. Ìyá wa Alayo dá o. Ọlọ́run má jẹ́ ká rógun àjálù nínú ilé yìí o. Ẹ ní kú o. Chief náà ò ní kú lágbára Ọlọ́run ó pẹ́ ọmọ yín náà ẹ ní fojú sunkún ẹ kún fàdúrà dáadáa kẹ́ ẹ má rogun àjálù kẹ́ ẹ sì má rogun àkúfà. Àmín o. Ọlọ́run gbàdúrà wa o. Àmín. Ibi ṣó ti tán. Ó kù nìbọn rò ó. Ẹ mọ̀ jáyà ibi tó kù sí abala ọ̀dọ̀ tèmi ni. Ọmọ yín tí mo sọ pé ó ti jáde ìwé 10 tí mo ní apá kún mi kò lè tẹ̀síwájú mọ́ tí mo ti fi sí ìdí iṣẹ́ télọ̀. Ọ̀gá ẹ̀ ránṣẹ́ sí mi pé ó ti mọṣẹ́. Wọ́n ní kó wá gbà yọ̀ǹda. Ṣùgbọ́n kó tó lè gbà yọ̀ǹda, wọ́n ní ara mọ́sínì tuntun agánrán 2. Ẹ sì mọ̀ pé mi ò lókè mi lẹ́yìn ọ̀run. Kò síṣẹ́ jọ̀dọ̀ yín lọ. Ẹ̀yẹn mo wá ní kí n fi òkú kan pẹ́yẹ 2. Ó dáa, á jèrè gbogbo àwọn ọmọ wa. Àmín àmín. Lóòótọ́ mo lè má ní àǹfààní àti ra máṣíìnì méjèèjì báyìí àmọ́ ẹ jẹ́ kí n wọlé ètò bá kọ́kọ́ ká ń bẹ̀ kẹrọ pọ̀ lọ yanjú ẹ̀. Ìyá wa tí ẹ bá ti fún mi ìtẹ́ fún mọ ibi tó ti ń ta dídá mo mọ̀. Ètò ẹ̀ lé tó wà wọ́n. Ẹ ṣé. Cemetery ládé yìí o bàbá. Cemetery ládé yìí. Bẹ́ẹ̀ni. Àdúgbò tí wọ́n wá. Síbẹ̀ ní nọ́mbà tẹ̀ wá lọ lọ́wọ́. Wọ́n ní lọ́wọ́. Ẹ pè wọ́n. Ẹ lọ́wọ́. Ẹ mú 200 wá. What's it? Ó dáa sá. What's it? Orí àbí ajàfágbé. Orí àlùkò ajá fún. Orí mi jà fún mi ẹlẹ́dá mi gbé mi níjà ó má jẹ́ kí n jìyà ìgbé. Orí. Hello. Orí. Ìtùnú. Ẹ pẹ̀lẹ́ bàbá. Orí. Nǹkan méjì mo fẹ́ bí mo lè pa mo dẹ̀ lè fi kẹlẹ̀ fẹ́ rí mi fún nínú bàtú kí ló ṣe é lórí báyìí. Ẹ̀sìn ara tí mo torí ẹ̀wà náà ni nǹkan ò ní sẹ́mi ẹ̀ ní ìlú kan ọba Ọlọ́run jẹ́ kẹ́mi yín okun. Àmì kẹlẹ̀ fẹ́ rí mi. Ọ̀rọ̀ ọmọ mi mo bá wá. Mo yín wò ni. Aláyọ̀ ni. Ẹ̀yin lẹ bí. Èmi ní bí. Ẹ gbọ́ lórí wàhálà Aláyọ̀ ìyá rẹ̀ kúlé lórí ìfòòró pé Aláyọ̀ ló kúlé lórí ọmọ ìlọ́wọ́ ajẹ́ máa dín ṣẹlẹ̀ pé àwọn ọlọ́pàá mọ́ ní àsọpọ̀ jalè ọmọ mi jalè bí mo ti gbọ́ orí àkìtì àìsàn mọ́ wọ ni mo gbọ́ pé ta ni ọba ń gbọ́ ọmọ ilé àfi kí n dìde mo bá ń bọ̀ mo gun ọ̀kadà látòkò wa náà mo ń bọ̀ ẹ bọ̀ mo sọ kalẹ̀ kí n má bọ̀ báyìí lẹ́nìkan bọ̀ lọ́ba rọ́ọ̀lù mi látòrí ọ̀kadà mo bá forí sọ̀lẹ̀. Bàbá méjì lọ̀rọ̀ ẹ̀ sínsìn kí lè á fẹ́ kí n ṣe fún yín. Bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ tọmọ yóò fi jáde ni mo gbọ́kànlé nǹkan kan lẹ́yìn ẹ̀. Ìyẹn ò sí lágbára mi. Èmi náà wọ́n wá ṣàlàyé fún èmi tí màá fún ọmọ bẹ́ẹ̀ ti jẹ́ complainant làwọn ọmọ yín ni wọ́n suspect until tó bá dé court
kóòtù ló máa dìtà mẹ́bọ̀ yá ó máa lẹ́wọ̀n àbí kò lẹ́wọ̀n. má dájú mi dákun torí Ọlọ́run. ẹ gbọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ọ̀gá ẹ̀ nìkan ẹ lọ rí chief. yà sá ní sùlọ́kọ̀ ká mọ́ mẹ́ta ẹ̀ yà gbọ́dọ̀ ní sùlọ́kọ̀ á mọ́ mẹ́ta ẹ̀ ọmọ ògbé kọ́bọ̀ mi rí báyìí dé ògbé yóò gbé wò. ìgbà tí ẹ dé ọ̀dọ̀ IPOL ṣé o ti jẹ́ kẹ́ ẹ rí. ẹ kò jẹ́ rí kéde ìjẹ́ rí. ẹ sì fẹ́ rí. ó jẹ́ rí dákun. ẹ lẹ́tọ̀ọ́ àti rí ọmọ yín. Tamose. Hello? Yeah. Ó yá mú ọmọ aláyẹ̀ wà lọ́mọ. Bó ní ṣe rọ́ọ̀kà rẹ̀. Ó dàbí pé mo gbọ́ tí wọ́n sọ fún yín pé òun mọ̀lẹ́ ọ̀gá yìí. Ètò that's the best option tí ẹ fi lè gba ọmọ yín kò gbà. Ọ̀gá ọlọ́pàá, wọ́n sàṣì mi ni. Ẹ̀yin ló sàṣì tó ń fi jálẹ̀ àgbẹ̀. Bí tí wọ́n bá yọ. Ọmọ yín nìyẹn. Baby. This is not the right place for you. That's all right. That's all right. Mo down. Tá ní kẹ́ wá sí ṣẹ́kùn ní kẹ́ wá sún bíbá ẹni. Baby, ṣẹ́nu mi mo jẹ́ ṣe wọ́n. IPO. Ó yá dá padà sínú sẹ́ẹ̀. Mo fẹ́ bá sọ̀rọ̀ kan, mo fẹ́ bá ìkànnà tẹ̀lé nìyẹn ìgbésẹ̀ lẹ́lẹ̀ láti gbé. Ẹ dákun mo fẹ́ fún ní kankan. Kílẹ̀ fún. Ó rí pé ìkà ni wọ́n ọmọkùnrin ṣáàbí ọmọdé ni wọ́n yìí ọ̀dájọ́ abiyamọ ni ẹ́ ìwọ sì pẹ̀lẹ́ lábíamọ ó fi ọmọ sí hospital níbi tó wà bẹ́ẹ̀ yẹn ó wá jókòó comfortable sínú ilé ṣé kò bá ṣe ọmọ mi wọ́n ṣé kò bá ṣe ọmọ mi má bẹ́ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. dúró kí ni àwọn nǹkan tó yẹ kí n ṣe step wo ló yẹ kí n take tí mi ò ti take now. ara wọn tèmi náà na gbogbo ìrìn tó yẹ kí n rìn ni mo ti rìn mo dẹ̀ mọ̀ pé wọ́n máa take care lọ hospital ń bẹ̀ yẹn. hospital wo láago mélòó wọn ò fọmọ mi ní treatment tó yẹ kó fún ní hospital ń bí ó ò lè gbé travel out of abroad àbí kó pẹ́ kó nàìjíríà bí báyìí ẹ̀yẹ́ ló fẹ́ ná ẹ̀yẹ́ ló fẹ́ ná lè lórí tó ọ̀tọ̀ tó ò lè ná tó gbójú kò síbi tó máa ń lẹ́sẹ̀ hospital bí báyìí kó máa treatment bó ṣe wù wọ́n. tó bá require pé ká gbé lọ sí abroad doctor á sọ fún mi. wọn ò lè sọ fẹ́ tí wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀ wọn ò lè sọ fẹ́ bá mi tọ́jú ọmọ mi ò lè ṣàánú mi. sísá mi ẹ ní sùúrù. mẹ́ta sí nǹkan tó wà nílẹ̀ yìí ọmọ kan tuntun ni mo bí ṣé mo lè bímọ ní táìmù tí mo wà báyìí òun má sì lè bímọ mi kò bá tó wà tó fún mi ò kì í bí bébí wọn lè bọ́mọ kankan mọ́. mo ti gbà tọ́rọ̀ wá rí báyìí sẹ́ ṣé mi ò bá sọ díẹ̀ sí pé bóyá ká fẹsẹ̀ lè tán o. ṣùgbọ́n mo ní ká tún kẹsẹ̀ lè bọ́ ò bá mi dá sí kankan. dúró náà kí ló mean by pé ẹ̀ ń tẹ̀sẹ̀ ń fẹsẹ̀ lè. pátá ti tán mẹ́díkálì láti ọjọ́ yìí tí ò dẹ̀ sí changes. kò sí. ni wo ṣàánú mi jọ mo ẹ̀bẹ̀ ni mo bẹ̀ kí la fẹ́ ṣe sí torí Ọlọ́run. títí ni ẹ má wọrí a máa sọ̀rọ̀. ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ wo mo sọ fún ẹ máa ń ṣe pé o wo ẹni tí ò ní dọ̀lẹ́ ìdín ló máa kú o. lórí ọmọ kan ṣe tẹ́ ẹ bí. wọ́n filẹ̀. ó yẹ kó o pa kó o tún pa kó o fẹ́ pẹ́ sí kó o náà sunkún wo sí kankan bá ṣe ọmọ mi sí kankan ṣe ọmọ mi tó o mójú tó ọmọ mi má pàrọ̀ mi sí ẹ lọ́rùn o. inú òde gbọ́dọ̀ rí ẹ lọ́nà lé babaláwo. ó dáa yes. níbi táwa bàdé yìí tó bá wá bí ẹ dà tó o fẹ́ ló pé èèyàn méjì lọ́rùn má lọ lé babaláwo kó lọ tọ́jú ọmọ mi fún mi fúnra mi báyìí má sì para mi sí ẹ lọ́rùn má dá sọ fún ọgbà yẹn pé ìwọ ló pa mí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gẹ́gẹ́ ló máa pè. ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹ́sẹ̀ ò nílé ayé mi ò orí mi wá mi jẹ́ o. àyẹ̀wò tí mo ṣe nípa ọmọ rẹ ikú mo rí o. ikú ni o. bàbá ikú. bẹ́ẹ̀ni ẹ wá ń sọ fún mi pé àkọsẹ̀ igi rẹ ń bẹ lákàtà rẹ tó ń fìyà jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá lọ túlẹ̀ nú gbèkùn tó o dé mọ́ àfàìmọ̀ kọ́ ọmọ sọ̀fọ̀n méjèèjì o. kò ṣe. bẹ́ẹ̀ni. lákàtà mi. bí a ṣe wí nù o. orí orí àbí ajàfábí. ó ti yé ọ. orí àlùkò ajá fún orí mi jà fún mi ẹlẹ́dàá mi pè mí níjà ó má jẹ́ kí n jìyà ibẹ̀. mo ráyọ̀ àyọ̀ká. kí ló ṣẹlẹ̀. mo lè pa láti dé o. Láìbọlá ogun tá a sin ẹsẹ̀ rẹ̀ ti yọ̀ ọ̀tá o
gbogbo eré tà ń ṣe láti jọ oyún ó ti doyún o. Múráyọ̀ ó di kíni. mo ti lóyún. Bẹ́ẹ̀ni burúkú ẹ̀sán jàre ó ti lóyún kíni ṣé a sọ pé yóò doyún ni gbogbo o kì í ṣọmọ kékeré náà báwo wàá ṣe sọ fún mi pé o lóyún. mo máa ń bẹ sọ pé tá a bá ti ṣe tán ó láwọn kankan tó yẹ kó o dọ́gbọ́n sí báwo ló ṣe máa sọ fún mi pé o lóyún ṣó fẹ́ fún yín dè mí mọ́lẹ̀ ni. ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mo wá ṣe nínú ìlú ìmọ̀ tó parí máa tó padà sí Àbújá. Ọláyíwọlá abẹ́ ìwà gbà mí ni ẹkùn gbà tó ń ṣe tó ń dùn mọ́ ó mọ̀ pé yóò doyún. No má sọ yẹn ó jọ dùn mọ́ wa ni then àjọ lágbèdéhùn pò máa lóyún try láti understand me okay you can imagine now èmi máa padà sí Àbújá iṣẹ́ tí mo wá ṣe mo ti fẹ́ parí ìsìn akadàgbé àkọ́bóyá o fẹ́ fìyà jọmọ lọ́mọ ó yẹ kó understand me now. Èwo ń fìyà jọmọ lọ́mọ ebi kò sáà ti gbà pé wọ́n ló lóyún ìní o mọ́ rìnrìn rẹ bó bá lọ Àbújá ebi ó padà wá bá mi náà ni bọ́kọ bá ròkun bó bá rọ̀ṣà ebi yóò forí balẹ̀ fi elébùté náà ni. elébùté kan onídàánkù àní elébùté kan so nǹkan tó ń try láti ṣe gangan nìyẹn ó fẹ́ foyún dè mí mọ́lẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ elébùté jẹ́ kí n sọ fún ẹ kò lè work nǹkan tó bá fẹ́ ṣe sí ni kò jẹ́ ká mọ̀ báwo ló ṣe máa sọ fún mi pé o lóyún. Kò lè wọ́ọ̀kì ó fún mi lóyún tó ní ò lè wọ́ọ̀kì ṣé pé ìyá mi ò gbọ́dọ̀ gbọ́. Múráyọ̀ ṣe sùúrù ṣorí ó mọ àkọ́tà máa ṣe mo fọlọ́run bá bẹ̀ ṣé wọ́n pé igi àkọ́ṣẹ́ mi lórí má ṣe má fọwọ́ kan rárá o. Múráyọ̀. ṣé mi jàre bí ọ̀rọ̀ wa dé dúró yìí ṣé wọ́n ló lóyún ṣé wọ́n. èmi mo ní mo fẹ́ bí ẹnì kankan ṣe ó ti yọ dáadáa tún lè. Ráyè mílẹ̀ jẹ́ àlọ́ kí yá. orí àbí àjàfábí. DPO. Yes, my chief. DPO. Oh, happy to see you. Sherry ọ̀rọ̀ kíkí kọ́ lélẹ̀ please kò dé ṣe ọ̀rọ̀ ìjókòó. No, your coming is very very timely. Hello. Ẹ ti ẹ̀ gbọ́ tèmi náà. Kí ló ṣẹlẹ̀? Ọmọ tí ó wà lọ́dọ̀ yín Aláyọ̀. Ẹ ó lọ kóòtù Monday. Kò lọ kóòtù. How do you know? Chief, gbogbo arrangement is ready Monday morning 8 o'clock. O gbọ́dọ̀ report on court. Hello DPO. Yeah. Ṣé bẹ́ẹ̀ mi mo mú ọmọ wá tí mo ní kẹ́ ti mọ́lé kó dẹ̀ láti fojú balẹ̀ ẹjọ́. Mo dẹ̀ ní kò fojú balẹ̀ ẹjọ́ mọ́. Kó gbọ́dọ̀ ọ̀rọ̀ ti yí kò lọ sí court mọ́ release the girl and let me take her away. But DPO. Yeah. Ẹn tó bá ní ọmọ yẹn máa ṣẹ̀wọ̀n bó máa lọ court kò ní jèrè ọmọ. Yes, that's too big. Call your people. Yẹlẹ. Call your people. Orí mi bá fún mi ẹlẹ́dàá mi gbé mi níjà ó má jẹ́ kí n jìyà ìgbé orí. wọ́n mú nǹkan tí mo ọ̀la èèmọ̀ títí ni èèmọ̀. wọ́n lọ rí mọ̀ ṣeré fún mi inú ilé mi gan-an ṣeré fún ọ. ẹ̀bẹ̀ ló kú ọ́. bẹ́ẹ̀ ṣe kóra yín tẹ̀lé àyìn bíi sábàrú mọ́ náà. àìsàn àìsàn ò lè délé. wèrè àbí kí ló sọ kò sí problem mo ti àwèrè àbí kò sí wàhálà ti gbádùn ọtí ojú yín ti dá. àwọn pé ògèrè ni kú gbá wá ọjọ́ lọ́rọ́ tó amúgi ọjọ́ lọ́rọ́ tó múlẹ̀ ọjọ́ tí mo ti pàṣẹ bẹ́ẹ̀ ni kò sí ní bọ́ọ̀sì àti ẹlẹ́sẹ̀ ló ti parí nu o. ṣé kí n bá gbọ́mọ bá bí ìdáwà ìdání kí ni ilẹ̀ káàdá ní. ibo lọmọ yìí ti kan àjálù burúkú báyìí. ó ṣe mí ní kàìká kàláyà ó sọ ọmọ mi lórúkọ tí wọn sọ ẹ dákun o ṣé kí n wá sọ yí pé kára rẹ̀ ọ yá ni. tó yọ sọ. ṣé kò kì í ṣe pé
méje ń parọ́ fún Ọlọ́run fi wèrè dọ́ọ́lọ́lá wèrè tó lóko tó tún lóòkì tó tún ní fara ni. ẹyọ kan ṣoṣo tèmi náà bí tó o bá pa ní fọnáfọ̀sù kọ́ ránṣẹ́ kú tó o bá rán ní sẹ́ẹ̀kú ọ̀nà ọ̀dàgbà yóò lọ́jọ́ ẹ̀yẹ. ẹ̀bẹ̀ ni mo gbà yín jọ. ó ti lọ gbẹ́rù wá ṣé o pé ètò gbọ́dọ̀ tààrọ̀ ó ní mo gbá tì mí sí ìgbà tán yìí tó ẹ pé ìyá rẹ ló bí ọ tó o fẹ́ ya wèrè jù báyìí lọ sọ ẹ̀rọ orí rẹ kalẹ̀ ó rí ìyàfin lónìí sọ kalẹ̀ nǹkan tó rí ẹ ti dàrú lọ́dọ̀ padà síbi tó ti ń gbé bọ́ o lọ́dọ̀ padà síbi tó ti ń gbé bọ́ o ò ń ṣèjìká sọ lọ́dọ̀ mọ́ orí gbogbo àtẹ̀wá ọ sọ kalẹ̀ ọ sọ. Ọwọlé mo jáde mọ abáwọta ọmọ ìjìyà kiri wọn tó ní ẹ ti jà mí kí ló dé gangan kí ló dé ẹ wá dúró ẹrù tó kó kalẹ̀ kí ló dé gan ebi lọ má dà sí. àgbẹ̀rẹ̀ ni kú gbá wá ọjọ́ lóró tọ́ múgi ọjọ́ lóró tọ́ múlẹ̀ ọjọ́ tí mo ti pàṣẹ bẹ́ẹ̀ ni kò tẹ̀lé bọ́ọ̀sì àti erésẹ̀ fi parí nu o ìwọ wá mú àdá wá bọ́ èmi gba àwo kékeré sọ̀mọ̀ pé kí wọ́n tó bí yàrá ìjà àjà rẹ lèmi ti ń sáwo ni ọwọ́ ayẹ̀dọ̀ wá dó bí ẹ̀ ti ń sadá pàtà sórí tí wèrè rẹ tó fi dèrè. ibi tó wà sílé òfìsì mi tí lẹ́yìn fún wọn tó ọmọ tó gbára bọ̀ ibi tó ọmọ gbé ló lò sí rádaràdà òsì wèrè ọwọ́ aṣọ mi làwọn àwo rádaràdà kò sí wàhálà èmi lọ́wọ́ àmọ́ lọ́wọ́ àyàdà rádaràdà ń jò lọ bẹ̀rẹ̀. ẹ̀bẹ̀ ló kú ọ́ níbo. iṣẹ́ bọ́ọ̀sù oògùn bá a ti wálé ayé páàrí láàrin. irú pọ̀wọ́n ọ̀tẹ́rí àfi gbódókè mẹ́sì níbi tí wọ́n ti pè é léègbọ́n. ẹni bá wo ni dàgbà là ń kọ́ fún. Odídẹrẹ́ Odídẹrẹ́ mo fi ọwọ́ agbóhùn mi ròde èwo bí tí ẹyẹ ti sẹ́nu wọ́n mú pọ́ bá àti gbé àtọ̀pẹ́ àtẹ̀yìn àtàjẹ̀nú lábẹ́bẹ́ jíyẹn lẹ́nu wà rè fún. bọ̀ láyà kò sí ìbá náà tí kò gá kò sí. ṣó o tí ì ṣe tó o bá tí ì ṣe mo fi ọkọ oríire. olórí burúkú ọmọ tó ń na párí ìwé èpo oṣù ń bọ̀. sọ́ọ̀rí mi ni èmi ọmọlẹ́wà mọ́ ni aṣọ àlòkù afẹ́fẹ́ ti wọ̀ àràdàràdà. sẹ́mi ò lójúṣe lórí ọmọ wọn àfi ojúlẹ̀ ń ó sì máa wọ̀n. ẹ bá sì ìsìdánrù rẹ̀ wò tẹ́ ẹ dárú rẹ̀ lásà baálé mi àlejò méjì ọ̀bọ̀ náà ní ìjọ náà. yíra lọ pa òkìtì lẹ́kọ̀ọ́ bọ̀ kú. àti kí tún ń bọ̀ la sùn tá a sùn. ẹ tú ọ̀rọ̀ tí mò ń sọ. ẹ tó. ó ṣẹlẹ̀ sí mi. ṣìkàṣìkà o ò lè sáré kọjá òjijì rẹ. tí o bá fẹ́ káwọn tó ní ọkàn wá ọtí dẹ̀yìn lẹ́yìn ọmọ mi bí n ṣe wí fún ọ. ránṣẹ́ sílé Alayo Alayo. Gbogbo ará abúlé ẹ ò rí pé mo ti rè kó ni o Alayo Alayo. Èmi ń lọ sí Èkó ìlú ọgbọ́n o Alayo Alayo. Aró mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó Alayo Alayo. Ó pè ní yóò pè ní. Ó pè ní yóò pè yìí òpè kan kò ní pẹ̀ta láéláé Alayo Alayo. Orí yeye ni mo gún ta iṣẹ́ ló pọ̀ o ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ o Alayo Alayo. Ọmọ òkú tó fẹ́ jẹ búrẹ́dì á fi iṣu ránṣẹ́ sílé
Alayo, kúrọ́kúrọ́kú, ó kú sínú ẹrù, òṣìkà ẹ̀dá kú ó nẹ́sẹ̀sáàrò, ṣòtítọ́ kú, ó kú sínú pósí idẹ.